This is easy. Oh, bro. What happened? Yes, best man. Are you more? Which are you? Yes, sir. No, yes, yes, ma'am. Yes, sir. Kí ló ń ṣe ìwọ̀n náà? Ẹ jẹ́ ìbúlẹ̀ lọ́dọ̀ fi ṣe gẹ́tì lẹ́tẹ̀ kúrò ní gẹ́tì. Mo lọ ra omi ni. Ẹ lọ ra pure water. Bẹ́ẹ̀ ni. Kí ló máa ń ṣe iná tẹ máa ṣe báyìí? Ẹ já mi lóhùn. Ẹ kúrò nínú ilé yìí. Ẹ lọ ra pure water ládùúgbò. Ẹ jọ̀ọ́ ṣé kò sómi nínú ilé mọ́ ni? Ẹ̀yin lè sọ pé kí má máa mú bottle water mọ́ nígbà ẹyọkọ̀ kì í tó mi. Wọ́n ìtẹ̀ mọ́ sọ̀rọ̀ bí kìíní báyìí kí ló ìtẹ̀ ìyàgbà ìyà òṣì báyìí náà. Ẹ̀wọ̀n tó bá ń gbọ́ sọ̀rọ̀ pé bẹ́ẹ̀ ni mo dájú tán. Ṣé mo ní kẹ́ má mú mi nílé kẹ́ má mú mi ni? Àbí kí ni problem yín náà? Baby. Yes, darling. O bá ti máa tọ́jú oníkà mẹ́sàn-án kan náà. Even though a mọ̀ pé àgbàyà ni wọ́n but kò yẹ kó sọ lójú wọn. That's unfair. Torí pé bó ṣe wà sí máa mú eléyìí mo lè mẹ́jọ mo lè mẹ́sàn. Ẹgbẹ́nu dání any problem. Palapala. I don't know. Ẹjọ́ nígbà tẹ lọ sí tẹ lọ́run tó ládùúgbò tí mo pẹ́ tó ẹjọ́ wọlé máa lọ ládùúgbò kò ṣe pé ọ̀tá ilé lọ́ra ọ̀rẹ́ mi wọlé ó jáde ṣé ẹ mọ̀ tó lè bá wọlé ẹjọ́ kí lẹ fẹ́ sọ. O lè wọlé mo ti fọ́ ọlọ́ọ̀ṣọ́lé. Ẹ fi ọlọ́ọ̀ṣọ́lé. Ẹ ti sick. Irú ọ̀rọ̀ palapala wo lẹ ń sọ yẹn? Ó pè yín lágbàáyà ń sìn mo bẹ̀rẹ̀ sí ń defend yín. Defend mi sa ẹni fúdò ẹni fúdò. Ẹjọ́ ibùdó yẹ kí ni mí ni ẹ̀ alẹ́ ní problem Ọlọ́run ẹ má wọrí mi bá yín lẹ́jọ́ ṣẹ́rí next time tí nǹkan bá ṣẹlẹ̀ nǹkan tí màá ṣe fún yẹn ní láìkẹ́ ẹ mọ̀ mi dáadáa o ẹ dẹ̀ mọ̀ nǹkan tí mo lè ṣe you know Mr. Ali ẹ má rí púpọ̀ ojú mi o ẹ má yẹ kí n bá yín jà o ṣẹ́ gbọ́ ẹ kọjá lọ sí duty yín. Mo fẹ́ kọ́ gà wọlé lójú mi ni. Ṣé ẹ̀yin lẹ ń lead mi wọlé tẹ́lẹ̀ ni? mo mà dáràn báyìí o. Kẹ́ má lè kọlu nǹkan ni. Ẹ kọjá lọ Mr. Ali ẹ wo oh my God ẹ lọ jẹ́ kí kókó bóyá ṣe yín lọ bóyá mo máa ṣe bí pé kinní nìyẹn ó yọ di ẹja rẹ ọmọ wọlé tẹ́lẹ̀ bí káwọn ọmọ ẹ wọlé I don't know easy let us get back easy just take it easy okay. When I'm in the dark, show my tongue. Thank you, dear. You're welcome. Okay. Ṣé nígbà tí mo débẹ̀ mo kàn ń pretend bí ẹni pé inú mi dùn kí má tàn situation tí mo bá wọn inú mi ò dùn mo kàn ń fagídí pé mo náà imagine kí n ti rí ìwọ̀n rí tẹ́lẹ̀ ó má wàá rí ìwọ̀n mọ́ mo dijú mi báyìí mo lajú mo rò pé ló má jẹ́ ká rí kò ṣe dáadáa ṣùgbọ́n nǹkan tí inú mi dùn fún mi pé ọ̀rẹ́ mi tọ́jú mi ọ̀rẹ́ mi máa ṣojú o ṣojú mọ̀ téèyàn bá tójú èèyàn bá ti fọ́ ẹ̀yìn náà ni because ọ̀rọ̀ náà máa gbọ́ ó ṣojú ó ṣẹ̀yìn ó ń fi ìfẹ́ tòótọ́ ó fi hàn sí ọkọ. Well, dear, Ọlọ́run kó ṣàánú fún gbogbo wa àfi sùúrù bọ́lọ́run bá ṣe ní ẹ̀dá máa rìn ilé ayé náà ló máa rìn àti wípé ṣòmọ̀ wípé Yorùbá ti jẹ́ kó yé wa wípé ìgbà ìpọ́njú là ń mọ̀ rẹ̀ ó túmọ̀ sí wípé bí ọkọ bá ní problem àsìkò tí ọkọ ní ìṣòro yẹn là ń láti mọ ìyàwó gidi nínú ilé ẹni yẹn tó yẹ kí sista Tóyìn ṣe òun náà ni wọ́n ń ṣe nítorí pé látìgbà tèmi ti mọ sista Tóyìn wọn ò fi ìgbà kan fi ọkọ wọn sílẹ̀ rárá níṣe ni wọ́n ń ṣe bíi táyé kọ́yìn láàrin ara wọn so mo dẹ̀ jùmọ̀ kò lè jẹ́ ní tó máa jọ èmi lójú nígbà tí ìṣòro dé tó tún sì dúró ti ọkọ wọn so it is well Ọlọ́run ló ní jẹ́ ká rí ìṣòro tó máa pọ̀ jẹ́ mi wá lọ lágbára Ọlọ́run ọba. Ọlọ́run bá wa ṣàánú wọn. Àmín o. dáwọn padà sí bọ́n ṣe wà tẹ́lẹ̀. Àmín o Kristi. tó bá wà ní meeting yìí ni. Ó lágbára o in fact èrò pọ̀ gan rẹpẹtẹ ni o mi tẹ expect in fact Gio gan wá sí meeting yẹn. Really? I'm telling you gbogbo ẹ̀dẹ̀ lọ bó ṣe yẹ kó lọ ìfà mo enjoy program yẹn gan. Afọpẹ́ fọ́lọ́run afọpẹ́ f'Olúwa tó fún wa láyọ̀ láyé tó fún wa láyọ̀ láyé afọpẹ́ f'Ọlọ́run afọpẹ́ f'Olúwa tó fún wa láyọ̀ láyé tó fún wa láyọ̀ láyé.
baby. I can see you making strong efforts to make me happy. Baby, I don't have choice. Ọlọ́run náà dúró tì ẹ́. Àmín. Ó ṣe wá yí mi báyìí ní wípé ọ̀rẹ́ tó súnmọ́ ni nígbà ìpọ́njú òun gangan lọ̀rẹ́ àtọ̀tá. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó fún mi ní ìyàwó alálùbáríkà. Whenever I see you, I see my mother. I see my elder sister and I see my younger sister. Thank you for being there for me. Baby, you don't need to thank me. Wo, ojúṣe mi ni mo ṣe. Àbí tí mi ò bá ṣe fún ẹ, ta ló tún fẹ́ ṣe? Èmi náà wá promise ẹ pé láti òní lọ, nígbà òjò ni, nígbà ẹ̀rùn ni, nígbà tí kò sí nǹkan kan àti nígbà tí nǹkan bá wà. Mo wà pẹ̀lú ẹ títí ayérayé ni. Okay? I love you so much, baby. I love you more. But you know I do more than you. Yeah. And èmi náà máa tọ́jú ẹ lágbára Ọlọ́run. Well, it won't be in a situation like this. Yes, darling. Yes, baby. I love you so much. I love you more, darling. Alright. Gbogbo drama tó àti awẹ́rẹ́ ń ṣe lójú mi látàárọ̀ ìtì tó gẹ̀. Wá bínú mo ti gbàgbé ara mi. Kí mi náà ètò wa máa lọ. Ó ti lọ ẹ̀. Ẹ ti fẹ́ máa lọ. Àbí náà? Má fara sílẹ̀. Náà kẹ̀tẹ̀. Má fara sílẹ̀ o. So má dẹ̀ ronú bí àwọ̀ ẹ̀ ṣe ń ṣe yẹn. Ó ń ṣe gbogbo ẹ̀ náà torí kí náà lè dùn náà ni kí ọ̀nà dẹ̀ jẹ́ kí náà dùn. Ó ti gbọ́. Ó ti ẹ̀ try, you are a friend indeed. Okay, you know, okay. Okay. I won't be able to see you. No problem. Okay, take care. Okay. Take care. All right. Okay, ẹ kí lè ṣe gbọ́. Ẹ ṣe gan ni o látàárọ̀. Ẹ ṣe o. That is indeed a great friend. Má kọjú mi sọ̀rọ̀ alẹ́. Àwọn kùsọ́ọ̀lì. Àwọn kùsọ́ọ̀lì mọ̀. Ṣé wàá pa? Ẹ wo ojú òní tí. Ó gàjà rẹ̀. Inú yà dùn. Ọkàn yà balẹ̀. Ṣé rí ọ̀rẹ́ bíi tiyín láyé yìí ó ṣọ̀wọ́n? Ẹ mọ̀ pé ó lójú àwọn ọ̀rẹ́ tó ń ṣojú tó ṣẹ́yìn. Àdúrà kan mo máa ń gbà fún gbogbo ìgbà pé gbogbo ìwà ayé pátápátá láyé yìí Ọlọ́run àfi dá yín lẹ́jọ́. Àmì ẹ má tẹ̀ ṣàdúrà. Mo gbọ́dọ̀ máa ṣàdúrà fún yín. Ẹ má wọrí iṣẹ́ mọ̀. Ọ̀rẹ́ mi ni. Bẹ́ẹ̀ni. Irú àsìkò tó dẹ̀ wá àsìkò igan ló ní ìdí lọ́ọ̀. Òun ni mo fi ń sọ fún yín pé gbogbo bẹ́ẹ̀ ṣe ń ṣe yẹn Ọlọ́run á sẹ́yìn lẹ́sẹ̀ rẹ̀ lágbára Ọlọ́run bá ọwọ́ yín lè máa fi gba ẹ̀sẹ̀ ẹ̀ báyìí. Ẹ ti tó ẹ̀fẹ̀ sọ́ni. Inú mi ń dùn ní ẹlòmíràn pàdé èèyàn mi ojú òní ti yẹ ojú òní ti yẹ lágbára Ọlọ́run ẹ jèrè gbogbo tẹ́ ń ṣe o ẹ jèrè iṣẹ́ ọwọ́ yín èèyàn ní yín ọkùnṣọ́lá. Ẹni dalẹ̀ abalẹ̀ lọ. Ọ̀gá, mo ti bá yín gbé ẹran yẹn wá. Okay. Gbé it on my lap. Báyìí. Kí ló máa ń ṣe ẹ́ sọ síwájú díẹ̀. Okay. Bá mi ṣe. Okay. Okay. Ṣé kò ń ṣe spoon ló mú o? Is it spoon or fork? Okay, good. Okay. Bímpé. Ìgbà ni gbogbo nonsense yẹn bẹ́ẹ̀ mò ń pè ọ̀hún sọ ọ̀hún. Anyway, ìgbà wo ni ọ̀gá ẹ̀ ló máa dé? Títí ìrọ̀lẹ́ sá. Ètò sápá ẹ lórí mi. Rárá. You can go. Ẹ ṣọ́ ẹ̀ fẹ́ nìkan. Go. Okay for now. Ẹni dalẹ̀ abalẹ̀ lọ. Ọ̀dàlẹ̀. Tójú máa yẹ jù, kóhùn máa yẹ o, kóhùn máa yẹ o. Ọ̀dàlẹ̀.
tó bá hùwà tó dàbí èéfín bó pẹ́ bóyá ayé máa rí ẹ àṣebàjẹ́ ṣebí tòun là ń wí àṣeburúkú ẹ̀kú ara áfù kéékèèké gbágùdù gbágùdù gbágùdù. Mr. Ali kí ló ṣẹlẹ̀ irú orin wo lẹ́ ń gbọ́ tẹ́kọ̀ọ́ ń pa kí ló ṣẹlẹ̀ kí nìkan tó ṣẹlẹ̀. Yorùbá kárí láyé pẹ̀lú àṣà sórí tí ẹ̀ bá wù àbàjẹ́ bíi kéèyàn bá tàfà sókè tó bá yí dó borí tọ́ra yóò bá rí tọ̀run wò ó a wá fi orin Yorùbá wọ́n á fi kásẹ̀ lẹ̀ irú tí mo kọ pé tó bá hùwà tó dàbí èéfín bó pẹ́ bóyá ayé máa rí ẹ ó wá fi ìlú sí àṣebàjẹ́ ṣe bí tòun là ń wí àṣeburúkú ẹ̀kú àràáfù gbẹgbẹgbẹ gbágùdù 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 gbágùdù. ṣé orin tẹ́ ń gbọ́ nìyẹn. ní mo gbà àríwá gidi rẹ àwọn ìlànà wúrà ìbá wọn lọ́nà wọn ń kọrin gidi. ó wà òkè ṣe mọ̀ nǹkan bó yẹ kẹ́yìn máa kọrú orin báyìí náà àwọn obìnrin ní mo mọ̀ pé wọ́n máa ń kọrin ọlọ́tẹ̀ ó wà ní tiyín bẹ̀. ọkùnrin ló lè ní ọ̀tẹ̀ ẹ̀yin obìnrin yà lọ́wọ́ wa ni kábíyèsí ìbà ìlànà wúrà eégún mọ̀gájí ìfọ̀ tó wà láyé ńkọ́ àwọn ṣẹ̀fíù ni ó òṣùpá ni ó wàsíù ni ó òbèsèlè ni ó ṣínà àkànní ni ó ó ń kọ́ pàṣọ ń kọ́ rí wọ́n mọ̀ pé orin yẹn wọ́n fi ń kìlọ̀ wà ní bó pẹ́ bóyá ayé máa rí yẹn gbẹ́gbẹ́gbẹ́ àṣebàjẹ́ ṣebí tòun là ń wí. so nǹkan tẹ́ ń gbọ́ nìyẹn. ìdí mọ̀ gbọ́ nìyẹn. kò sí problem èmi kàn ní kí n sọ fún yín pé mo ti sóúnjẹ tán so kí n bá yín bu oúnjẹ ṣèbí pọ̀ mọ́lẹ̀ máa ń like. mo like pọ̀ mọ́. bóyá kí n fi bí 6 sí àbá. àwọn kì í ṣe olóòdì wọn. Mr. Ali kò ní ìdìsẹ́ ẹ jẹ́ lọ bá yín bóúnjẹ wá ṣẹgbọ́n bí mélòó lẹ́ni kí n fi sí pọ̀ mọ́ mélòó. iye bá ti fún mi máa jẹ. ẹ ṣọ́. èèyàn ni èèyàn somebody àgùntàn olólòdì lọ́jà ewúrẹ́ olólòdì lóde àwa la mú gbòròdò káwọn tó ń sínwìn máa sínwìn ẹ ti mọ̀ pé kẹ́ni mà ní làwọn tó bí wọn kálá ojú ọ̀rọ̀ sìgá ẹ̀rọ núwò kẹmọ ní ìjù yìí lọ kẹtọ ẹni tìyẹ tó. ó ń bá wò àárọ̀ àbàṣàbàṣà wo ni àbàṣà nìyẹn náà bàbá gateman bàbá lè yẹn ló lọ ń gbá òògùn pẹ̀lú ẹ̀ lórí òṣìwò nìyẹn nọ́sẹ̀nsì nìyẹn náà ìdọ̀tí ni ọ̀rẹ́ mi ìdọ̀tí ni ọlọ́run. ẹ jẹ́ ìjọsìn ẹ̀ tẹ̀lé èmi sí ní Mr. Ali ọlọ́run má jẹ́ kí n roṣì ọlọ́run má jẹ́ ìgbọ́n tẹ̀lé èmi àti Ṣọlá àti Marija. mi lọ́yọ̀ ọ̀dẹ̀ náà ó yẹ kẹ́ mọ̀ mí náà ṣẹ́yà times tí ìbá lọ pa ní táwọn lọ́nà pé máa ní kó máa bọ̀ kó wá ṣe wíkẹ̀ ń lé wa irọ́ tó bá wá dé báyìí ó máa gbá mi síwájú á gbá mi sẹ́yìn á gbá mi lọ́tún lọ sí á fún mi jẹ lẹ́gbẹ̀ẹ́. ara mi ṣe kìsìkìsì lórí ọ̀rẹ́ dúró náà báwo ló ṣe ń kó pẹ̀lú àwọn kókó lẹ́yìn àti gateman yìí báwo ló ṣe ń kó pẹ̀lú wọn. bẹ́ẹ̀ni ṣe ń kó gateman àti kókó wa ókè o máa ní kankan yẹ yìí ṣẹ́yìn mọ́ ti rẹ̀ tó sọ wípé ààyè ò lé. fẹ́ni tó bá gbọ́n fẹ́ni tó bá mọ̀ wúlò ayé. ọmọ tó yẹ mú Pacific wá ṣeré ọ̀rẹ́ mi. orí ẹ wà. ikọ́ tó tiẹ̀ kọ́kọ́ ń yà wọ́n lẹ́nu ní pé ìgbà tí Bímbọ́ tí ẹran máa ṣe wedding àwọn orí ẹ̀ ìgbà tí Kọ́lá náà máa ṣe títí ẹ̀ àwọn orí ẹ̀ ṣùgbọ́n àwọn òdìrí mọ nǹkan tó ń ṣẹlẹ̀ but èmi ṣáà jẹ́ kí wọ́n mọ̀ pé kọ́ máa wọrí àlàáfíà ló wà ìyẹn tẹ̀tún wá kọ́ wá tó rí ti mọ́mí wà kọ̀kọ̀kọ̀kọ̀ ìyẹn ló wá tó wá fọ́ ni kí ó bìrì pé nígbà tí mo sọ fún àwọn èmi wò pé àwọn abẹ́gbọ́n wọn sọ̀rọ̀ kò tiẹ̀ ní rí bákan lára wọn ju ti sísá wọn lọ àwọn nígbà tí mo sọ fún wọn pé ọ̀rẹ́ mi ti fọ́ lójú ó ti ta fọ́jú tó bá rí jìbì tí wọ́n ṣe react pé kí ló ṣẹlẹ̀ mọ́ mi. Ṣọlá ó bá ti má ṣòro bí ewé náà àwọn mọ́mí tó ṣe wípé àti kékeré báyìí náà ti ń kó wa jẹ wọ́n á lọ máa gbọ́ wípé nǹkan ṣẹlẹ̀ sí ó máa bà wọ́n nú jẹ́ náà. ọ̀rẹ́ òbí kò sígbà tí má kó níjó ilé bàbá ẹ̀ báwo ni ìṣèlú sọ fún màmí pé ọ̀rẹ́ mi tẹ̀mọ̀ láti kékeré o tó lójú méjì o ó ti fọ́ lójú o àbí kí lẹ́kọ̀ọ́ mọ̀ kí ọsùjọ́ tẹ bá pàdé táwọn náà bá rí ẹbí tó fọ́ parí wọn àwòká wáì tí mo sọ fáwọn tẹ́lẹ̀. Ìyàwó ẹ̀ báwo ni. I'm good. ẹ wo òde kú tọ́jú ọ̀rẹ́ mi. ẹ wo Ọlọ́run ló ń tọ́jú gbogbo wa ẹ má bínú pé mi ò àtẹ̀sí inú àtẹ̀kù mo sáré bá wọn
customer mi sọ̀rọ̀ ni lórí system ṣe rẹ̀ pé tí mi ò bá rí fún wọn ní attention tí mi ò attention dáadáa àwọn ìdàgbà wa mi send mi lè fi hàn wọ́n on time ṣẹ́gbọ́n. nǹkan ti ń lọ ọ̀rẹ́ máa rí tí n bá padà dé ní next week lágbára náà máa yọjú sí ẹ padà. no ẹ má sọ fún pé tí ń lọ o. No, I'm going to do jẹun jàre. Okay. I take care. All right. No problem. Okay, all right. Baby. Báwo ni? Abushala. Okay, bye-bye. I take care, bye. Yes, baby. Kí ló wá jẹ? Kí ló wá jẹ, baby? I don't even know. I'm just tired. Oh. Just welcome. Joyce, come in. Okay? Oh, I Jared. Kọjú mi sọ̀rọ̀ alẹ́. Ọ̀dàlẹ̀. Bíkúlẹ̀ ó pa ní, tòlé ò lè pa ní. Àìgbọ́fà láwọn òkè. Bíkúlẹ̀ ó pa ní, tòlé ò lè pa ní. Ó ń ṣe mí, ó ń gbà mí. Ali. Sir! Yes, sir. Present, sir. Present, sir. Yes, sir. Mo wá mójú àwọn ajú yín báyìí gangan straight, sir. Èwo lẹ ń tẹnu mọ́ mo wá wájú yín ẹ ti sọ́tọ̀ ẹ̀ tẹ́ mẹ́wàá. Ẹ kẹ́lẹ̀ mọ̀ kí mo ti débi ni, sir. Mi ò gbóòórùn ara yín. Mi ò mọ bọ́dì ọ̀dọ̀ yín. Yes, sir. Tí ó bá di ọ̀la. Yes, sir. Kẹ́ rán mi létí. Mo gbàgbé láti fún Ṣọlá ní something very important. Okay, sir. Ṣé gbọ́? Okay, sir. So tó bá ti dé lọ́la kẹsàáyé wá rán mi létí. Or better sì tí ò bá wá ẹ̀yẹn wá gbà lọ́wọ́ mi in case tó bá wá tí mo ń sùn kẹ́lẹ́ bá mi fún. Ó ti dàrú ọmọ lójú, sir. Tẹ́ bá ti dé báwo? Ó ti lọ. Nígbà wo? Ṣé fẹ́ pa mí ni? Ṣé fẹ́ máa ìgbà tójú òfò gan ẹ̀ ń yọ mí lẹ́nu. Rárá, sir. Don't add to my frustration. Ẹgbà tẹ̀mí wọ́n ti lọ. Ó ti lọ náà. Ó ti lọ. Yẹmi Ṣaṣọlá. So tó bá ti wá di ọ̀la ó yẹ kí n fún ní some very important document. Okay, sir. Ẹ̀yin ẹ wá gbà lọ́wọ́ mi lọ́la. Or better still tó bá dé in case tí n bá ń sùn màá ti fún yín lẹ̀ ẹ̀yin kan máa fún ni. Ó yé mi, sir. Ó yé mi, sir. Ṣé ti gbọ́? Ó yé ti yé mi dáadáa, sir. Yes, sir. Mr. Ṣọlá wọ́n ti lọ. Oh my God. So mọ̀gbà tí Ṣọlá lọ. This is what I've been talking about. Even when I was not blind, you were a hell of frustration. I'm very sure pé ti lọ bet ni o. Ẹ ti máa lọ bet, ẹ ti máa lọ ṣe àwọn tẹ́tẹ́tẹ́ all those nonsense. Níbi tó jẹ́ orí yín dé. Yes, sir. I expect you to be more reasonable. Thank you, sir. Will you be reasonable? Very reasonable, sir. Okay, please do. Thank you, sir. Thank you. Yes, sir. No, left, sir. Will you just leave me alone? Okay, sir. Ṣé ilẹ̀ mú mi jáde ni? Ẹ má bínú, sir. Ibẹ̀ ga díẹ̀, sir. Ẹgbẹ́ inú mi ò pè ní sọ̀rọ̀. Ẹgbẹ́ kọ́ mi lẹ́kọ̀ọ́, sir. Kí ló dé? Kò yé mi mọ́. Sórí mi ti dàrú ni. Mi ṣàyàwó èrè, àlì, fa. Níbo ló wà? Inú compound. Báwo ṣe máa wà bí tí mi ò ní mẹ́gbà tí Mr. Ṣọlá lọ? Àbí ó ti lo time traveler ni?
kẹ́kọ̀ọ́ ìwọ ní kọ́kọ́ disappear lójijì kí ni ìjì dàrú mọ́ mi lójú o ọ̀gá dẹ́ni bó ṣe fọ́ lójú ó tó kanra jù. Tọ́lání kí ló ṣẹlẹ̀ gangan. ṣé ẹ notice time lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ó dàbí ní pé kankan ṣẹlẹ̀. kí ló ṣẹlẹ̀. Yorùbá ní tójú bá farabalẹ̀ dandan ni kó rí iná. Ó dàbí ní pé àǹtí mi wọ́n cheat lọ́kàn wọn ni. lọ́nà wo. àǹtí mi ṣé èyí ìmúra wọn lẹ́nu ọjọ́ mẹ́ta yìí gbogbo aṣọ tó ń wọ̀ in fact gbogbo social media mo ti wọ́n rí wọn gbogbo upload wọn báyìí òun ni mo máa ń rí àǹtí mi ronú bẹ́ẹ̀ ni pé ọkọ wọn ní problem rárá àtọ̀ wọn ò ronú rárá wọn ò ronú bẹ́ẹ̀ tí kan ṣọkọ ẹ̀. Tọ́lání ìwọ ló ń sọ̀rọ̀ báyìí ìwọ tó mọ tó ń ṣẹlẹ̀ nínú ilé yìí jọ tààràtà bá sọ ohun tó sọ yìí ńkọ́ ṣé bí èmi àti ẹ náà lájọ pe ẹ̀gbọ́n ẹ̀ kalẹ̀ pé kó yé káwọ́ bọ̀tán pé torí wípé tó bá ń ronú ó máa tó ba ọkọ ẹ̀ nínú jẹ́ ni àbẹ́mi àti ẹ kọ́ ó wá ń sọ wípé ó ń wọṣọ orí sọ́sẹ̀ ṣáṣọ tó ní ilé ṣé kó lọ dànù nítorí wípé wàhálà ṣẹlẹ̀ ni ọ̀rọ̀ rúrùn ló ń sọ jáde lẹ́nu yẹn o. mo ní kò dáṣọ tó nínú mo ní. gbẹ́nu ẹ̀dá sọ́hún jáde kò yẹ kọ̀tọ̀kọ̀tọ̀ sọ. bóyá àgbékalẹ̀ ọ̀rọ̀ mi ò dá o àmọ́ ẹ̀yin náà ẹ máa wọ́ ọ̀tún kẹ́kẹ́ ní ìrànù. mo yìí sọ̀rọ̀ bẹ́ẹ̀ tí ó lọ́pọlọ lórí. Ẹlẹ́kúnlé báwo ni good èmi náà wà òkè mú apá wò má bínú sí mi gbogbo ṣe ń pè mí yẹn mi ò lè bí ìkọlẹ̀ wájú ọkọ mi ni mo wà ṣóyẹ ẹ̀yìn tó kí ló ṣẹlẹ̀ ń sìn. no má ti máa bọ̀ o má ti máa bọ̀ ṣe hold on ṣé kókó tó máa ṣe wá bí abí bá kan ládùúgbò mi àbí iwájú ítírì kan anywhere ṣáà hang out síbẹ̀ ṣó yẹ tí n bá ti ṣe tán pẹ̀lú àlejò wa ń bíbà tó lọ tán àwọn fámìlì ọkọ mi ló wá kí wa tó bá ti lọ tán máa pè é pé kó máa bọ̀ ìwọ kan chill síbẹ̀ máa mú drink or anything just don't worry. Okay, má bínú jẹ́ má bínú I'm sorry má bínú ẹjọ́ mi kọ́ mi mọ̀ pé máa wá ó ti mọ̀ wọ́n bí ọkọ yẹn bó ṣe máa ń rìn nìyẹn ó ti mọ̀. Okay then ó ti bọ̀. Alright love later bye màá pẹ́ later ṣùgbọ́n. but ọ̀rẹ́ ṣe mọ̀ pé àwọn èèyàn fún gan wọn wọn kéèyàn máa sá sí ẹ̀rù kankan ṣó rò pé kankan yẹn lè bà ṣe ní ọ̀nà. kò possible téèyàn bá ń ṣe nǹkan ìkọ̀kọ̀ tó rò pé ọba ayé ọ̀rẹ́ òun ó yẹ kó mọ̀ pé tọ̀run wò ó nà. Madam. Baby. Ẹ kú jókòó. Àwa nìyẹn o. Ẹ̀fà ìjọba bínú o. Tálẹ̀ ní sẹ́yìn sọ wípé ó ń sá sẹ́yìn kankan. Bí kòkó mi ò ní bí fáìlì. Ibi iṣẹ́ àwọn Habib Mayi. Wọ́n miss Krange tí ò tiẹ̀ kò in fact he's not even a graduate. But by privilege ó di ọ̀gá ó wà lọ kó àwọn ghost workers. Kó wọn jọ. And funny enough, wọ́n ṣe salary fún wọn every month for the past 5 years. Àṣírí ẹ̀ ti tú. N kò wọ́n sápò gbogbo ẹni tó bá ń ṣe bí gbọ́dọ̀ ṣe máa tú àṣírí wọn. Definitely. Bẹ́ẹ̀ni. Lọ́tọ̀ ni àmì bó ṣe máa rí nìyẹn ẹ kọ Habib nígbà wo lẹ lọ torí mo rí pé ilẹ̀ ti ṣú. Ọkọ̀ ẹ̀ mà ti yọ̀rọ̀ padà sí. Ṣé ìjọba pé kí ni? Máa dàrú dàrú. Mo ń travel lọ́la first flight ló ń bá lọ considering the inú igbó tó ń gbé yẹn. Mo rò pé nǹkan ń ṣe ẹ́ ta ló ń gbé inú igbó. No na for real tó bá ṣe wípé ìwọ ló kọ́lé yẹn ni kálọ̀ rent ẹni máa ti bú ẹ jù báwo ló ṣe máa gbé inú igbó fẹ́ra rẹ̀ tó cheap. So and ibi bá ìsúnmọ́ airport so tó bá jí as early as 6 or 5 I meet up pẹ̀lú flight.
but to me my dear inú wo rí ní ìgún ṣe lé inú wo wọ́n gbóná o. ó wọnú madam ibẹ̀ yẹn wọnú ibi ìbéèrè ó súnmọ́ airport. kò sí wàhálà. bẹ́ẹ̀ ó kọ́ àmì àti pẹ́mi ṣe ni pé àwọn suit mi tó bá lè lò because mo pé kò plan fún journey yẹn láti bí bàbá mi arrange àwọn suit tó bá máa size ẹ̀ for him then some shirts àti new boxers tó ṣe bá mi ra yẹn. So we plan láti lọ from here before so pack those things for him you know how to do it. Yes darling yes iye ò tẹ́ ṣe problem ṣe bí uncle Abiu ilé nílé wọn wọn ní problem rárá dúró láti jẹ́ ẹ̀sọ́ pé kí wọ́n bá wa ṣeré náà ẹ̀kọ́ ẹ̀ wá so lẹ́nìí a máa jọ ṣeré túra ní. mo dẹ̀ ti wá dé sí yín lọ́wọ́. ẹ ti dé gangan ti yé mi Bímpé kí ló ń ṣe gbogbo náà tó tó bẹ́ẹ̀ wà kó tó máa kàrẹ̀ lẹ́nu pé lẹ́lẹ́lẹ́lẹ́ lóhùn kí ló ń etí ẹ̀ nígbà tí mo pa wọ́n Bímpé ṣé kíkẹ́ kúrú lẹ́yìn àbí kí ló ṣẹlẹ̀. rárá oúnjẹ tẹ́ni ṣe náà ni mò ń ṣe ó kù díẹ̀ kò jù náà máa oúnjẹ tó ní kí ẹ tí wọ́n máa yí di oṣù tó máa yí kiri inú lẹ́yìn yẹn bí kò nìkan ló wà òkè ṣé o fáìtì mi lọ ni àbí mi ò dá. rárá mà ẹ má bínú mà. kí ni má bínú òṣìwò náà ló máa sọ ẹni gbòó nìyẹn o wọ́n ní ọkọ àbíbò lè lọ́mọ wọ́n ní wọ́n lọ́mọ lálẹ́ bí iná fẹ́ sùn tó lọ sí sísọ̀rù yẹn kò lọ kílẹ̀ gbẹ̀ fún kọ́lẹ́ra yé èdè sí. àwọn náà tún sún bí lálẹ́ yìí. Sá. Kí ló ní báyìí àwọn náà tún máa sọ bí láì sáwọn kan ti ń sọ bí tẹ́lẹ̀. Rárá o mo mí pé àwọn àjọ máa sùn gbogbo wa. bẹ́ẹ̀ sọ̀rọ̀ ewu yìí kánú ló mọ ibò mọ̀kọ́ tó fẹ́ sọ wọ́n béèrè kan lọ́wọ́ ẹ̀ irú náà oh god wọ́n béèrè lọ́wọ́ àwọn adáwọ̀ tù kí ni problem ẹ̀ kòkó náà ṣé mi yẹn ṣé bẹ́ẹ̀ lórí ẹ̀ òpè tó ni sọ fún mi náà kí ni mo lè ṣe fún lálẹ́ wọ́n. sórí kó tó parí èmi kò ní máa kọ́ ní ṣẹ̀fà tẹ́lẹ̀ kí ni gbogbo ilé báyìí wọ́n dẹ́kun wọn dẹ̀ lólé wọn mọ́ wọ́n dẹ̀ jókòó sí lónlé látàárọ̀ kí ni bẹ́ẹ̀ bá kọ́ lórí sọ báyìí torí Ọlọ́run mo lọ́wọ́ tó ti ń dúró látàárọ̀ okay let me just call him first. Hello Kúnlé báwo ni dẹ no má ti máa bọ̀ problem kékeré kan wà ń sìn o ṣé ìwọ́n tí mo sọ fẹ́ pé alálejò látẹ̀kùn. ṣàlejò náà ò tí ì tó lọ ni. ẹ nà ó ṣe lọkọ mi sọ fún mi sí pé àlejò wa wọ́n sọ pé àwọn ò lè lọ mọ́ pé àwọn máa sùn síbí báyìí ni. irú òṣìwò nìyẹn. wọ́n mi gan mi gẹ́tara mi lágbà tọkọ mi ti sọ fún mi mi ìwà òkè rárá. no wait a minute ṣé ó ti máa wá ń sun léyìn báyẹn tẹ́lẹ̀ ni. ọjọ́ mi Tóyìn. má bínú jọ́ tó yọ lọ ṣùgbọ́n please darling má bínú ohun ṣẹlẹ̀ jẹ́ ká mú ọjọ́ mi ṣòtúbọ̀ má wọrí má di fún ẹ ẹ̀ẹ̀mejì ló máa wá léraléra mo promise ẹ. ọjọ́ mi ṣá okay alright máa bẹ sọ̀rọ̀ later. bye bye okay then. ṣé kìí ṣe pé Tóyìn fẹ́ máa play mi ṣá àbó tí ń bẹ́ lómi wà lé ni. ó máa rìn gbèrègbèrè òṣì káàkiri lónìí kò sí kìíní. àbí kí n lọ bá ń lé wá ọjọ́ mi máa ká ṣe ṣùgbọ́n wèrè ní bọ̀bọ́ yẹn ó bà nǹkan jẹ́ mọ́ mi lára honestly. You know you're my treasure.
àgbẹ̀ ògbóná àgbàdo ta. Remember promises, remember promises, remember. Gbogbo ilé kí ló ṣẹlẹ̀? Why you crying? Ṣé ni mo fẹ́ lẹ́sọ̀kẹ́ ìsìn kí ló ṣẹlẹ̀? Talk to me now. I tried to look. Mo fẹ́ focus ojú mi bí mo ṣe máa ń wo ìta tẹ́lẹ̀. I couldn't see anything. Ṣọ́rọ̀ mi ò tó ẹkùn. Ojú tó ti ń rí tẹ́lẹ̀ kò lè rí mọ́. Ó máa rí ìrùn lágbára Ọlọ́run. Baby, just take it easy now. Don't be tired. I'm beside you. Why tó ṣe báyìí? Mo ṣe bọ́ọ̀lẹ̀ mo kò ní pé kí wọ́n dáná fún ẹ kí n tó wá jẹ lórí kókó wá jẹun ni. Bí mo pé ó máa ti bọ́ sísàlẹ̀ sí i. Mo ṣe ṣùgbọ́n jẹ́ kí èmi náà máa sun ẹkún ọdúndún. First my voice, now my eyes. I'm losing everything. It's okay, baby. I don't know if I can still trust God. Oh my God. I don't know who to trust. You're tó bá stop nǹkan tó ń ṣe. Orí jẹ́ kí ló tẹ̀lé náà máa dùn. I can't even see your beautiful face anymore. Don't worry. Ó máa tún bí rí lágbára Ọlọ́run. Ṣé o bíbí lè fún bàbá? Ṣé pé tó bá bímọ sí, I won't see my child? Baby, stop this. Stop it now. Wait, you might find it in the Stop. Baby, let's go. Don't help me. I hate being helped. When I'm in the dark, just take it easy. Show my tomole. Tani hold up, Tani. Don't touch me. You make me get me my bageni. I can't do it myself. Viva se bala ulela. Bibi ori femi, mo le jẹ, mo le mu. When I'm in the dark, show my tomole. Tani ogope, Tani ogope, la riba. Viva se bala ulela. Mr. Ali? Yes, ma'am. Ẹ káàárọ̀ ma. Ẹ káàárọ̀. Ẹ káàárọ̀ ma. Ṣé wàá okay? Àdúgbò ọ̀dọ̀ gan. Mo fẹ́ kẹ́ bá mi lọ sí roundabout tó wà lókè lọ́hùn yẹn. Roundabout tí mo bẹ̀ kí bá mi lọ sí pharmacy tó wà ń bẹ̀ kí bá mi ra powder milk tó wá tóbi. Wọ́n ti tó sí bí níbi junction bí. Wọ́n ò lè ní nǹkan tí mo fẹ́ ń bẹ̀. Ibẹ̀ ni mo fẹ́. Quality. Bẹ́ẹ̀ ni quality wọ̀ bẹ̀rẹ̀ tí ń tà.
tó bẹ́ẹ̀ ti kúrò ń bẹ̀ kẹ́ lọ sí ní Ìbàrà kẹ́ lọ bá mi get newspaper wa. round about. bẹ́ẹ̀ni. wàá padà sí Ìbàrà. bẹ́ẹ̀ni. ra newspaper wa. bẹ́ẹ̀ni mo ìfẹ́ nìyẹn ẹ má pè rárá ṣe ti gbọ́. bọ̀ mo mọ̀ pé aago méjì ṣe lù ní owó tí lè ṣí kíní ní pharmacy tó wà lọ yẹn o. wọ́n máa ti ṣí i bẹ́ẹ̀ bí mo bíbẹ̀ yìí sì gan ẹ̀kọ́ ti ṣí tó bá yẹ ti ṣí ẹ̀dúró dé rẹ̀. ìjọba máa tẹ̀sẹ̀ ni pé àkọlọ bí orí pépà tí máa fi máa padà sí ibẹ̀ wọ́n á ti ṣí. kò sí wàhálà ṣẹ́gbọ́n ẹ má pẹ́ kẹ́yọ̀ tó máa lọ ṣábàbá mi wo bẹ́ẹ̀tì. ẹ má wọrí ẹ má lọ màá tì í ṣe ti gbọ́. ẹ ti sínú. màá tì í mo ti gbọ́. Toyin, are you there? Hello Ṣọlá, ó yá, máa jáde bọ̀ mo ti ṣílẹ̀kùn ìbìlìbìlì mi sílẹ̀ kó gba ibẹ̀ jáde. Ṣé ti yẹn sì? Títí máa bọ̀ jáde, máa yẹ kọ́kọ́ mi bọ́ sílẹ̀. Okay. All right. Bí mi ò rí fẹ́mi, mo lè jẹ, mo lè mú. Ẹ tiẹ̀ dúró náà. Sórí mi pé báyìí ṣá madam ní kí n lọ ra pépà wọn ò dẹ̀ sọ orú pépà tí màá rà fún mi tí màá dọ́dọ̀ pépà wà ní mo fẹ́ ra pépà tí màá wá fún mi nìkan tí màá mú dọ́dọ̀ wọn tó wá sọ pé yẹn kọ́ èmi gan mò ń wà bẹ́ẹ̀ tí ò lọ́pọlọ ṣàgbàlagbà gbọ́dọ̀ wù àwọn tó máa bá yìí wá. wọn ò ní gbé kọ́ọ̀lù mo wé ìtì kìíní ẹ̀ láyé kí n máa pe ọkọ̀ bá gbé kọ́ọ̀lù mo wé ìtì ẹ̀ láyé yìí ṣíṣe pé kò ríǹgì wọn ní silent ló wà wọn ní sọ sínú báàgì nítorí pé handset ẹ máa sọ sínú bag set. irú ìyàwó ló wá jẹ mí láàárọ̀ yìí o. òṣìlélẹ̀ ìṣá tẹ́mi wá tiẹ̀ bí lẹ́yìn gbọ́dọ̀ sọ pé lọ ra pépà báyìí wá o. òṣìlélẹ̀ tójú máa yẹ jù kóhùn máa yẹ o kóhùn máa yẹ o. ó jalè. akọjú mi sọnù alẹ́. ó jalè. kíkùlé ó pa ní tó lé òwe pa ní. Uncle Zala. Ìbílẹ̀ sùn. Ẹ má bínú ìbílẹ̀ sùn. Mọ́tò yóò sì bí. Ẹ ti sọ̀kọ́ dáhùn mú ní ẹ̀ka rẹ̀. Ẹ má tiẹ̀ tí sọ pé kí n káàárọ̀. Kò sí mọ́tò yín bí. Ẹ kó bàtà jáde, ẹ wá ń dọ̀jù wọ bàtà. Ìdọ̀jù wọ bàtà. Kí ló wá ṣẹlẹ̀ pẹ̀lú bàtà yín? Mr. Ali ṣe fẹ́ gbalagbà ní. Ẹ jẹ́ kí n pariwo sáà gbogbo èèyàn ni pé wá wo ilé ìbílẹ̀ sùn ni o. Kí ni tí wọ́n bẹ̀? Ọ̀dà gbogbo Let me go. Kílẹ̀ ni o de bọ́ta o ṣe kẹ́lẹ́kẹ́lẹ́ owó bàtà ògbé mọ́tò wa nítorí ṣẹlẹ̀ ló lè ti yé mi o ó gbẹ̀yìn lọ dà lóbìnrin lè ké kéèyàn má fi wọn fòbìnrin àti màdàmú fi ọ̀bẹ yìí ó fi ń jẹ ọkọ̀ wọn iṣu ọ̀rẹ́ ọ̀gá náà tó ń fọ̀bẹ yìí ó fi ń jọ̀rẹ́ iṣu níta àwọn trust báyìí Mr. Ṣọlá this man is wicked no mi ò rí pépà àwọn màdàmú bẹ́ẹ̀ dárúkọ pépà fún mi o mi ò mọ̀ tí màá wà ọ́. nǹkan ń ṣẹlẹ̀ lójú ọgbọ̀n lé o aṣáára lè ń gbọ́n mú mọ́ra ni so láti àárọ̀ bá ara mi ń gbọ̀n ni mi ò gbádùn ara mi ọ̀ǹtì ìgbà tí madam ṣe ìgbìmọ̀ tó jáde ń sìn mọ́tò kòkòrò jẹ́ kí n pour my dinner out ṣé o wò pé lánàá Mr. Ṣọlá wá bí ọ̀rẹ́ ọ̀gá mo ṣáà wò kí mi ìgbà tó lọ ọ̀gá tó wá bá mi pé ẹ kí n jọ o Mr. Ṣọlá o tó bá padà dé o àṣebí ló sùn mo kàn jáàmù ẹ láàárọ̀ ìgbà tẹni kí mi lọ ra pépà wà mo kàn jáàmù ẹ láàárọ̀ mo ní yéé wọn á yọ kẹ́lẹ́kẹ́lẹ́ ó bó bàtà wèrè wà nílé ayé yìí o àwọn èèyàn ń dalẹ̀ gan o kí ni madam ṣe máa ṣe irú nǹkan bẹ́ẹ̀ yẹn tí o tiẹ̀ lè bọ̀ síwájú wájú pé ọ̀rẹ́ ọkọ ẹ̀ no ìyẹn mo ní kí n sọ fún ẹ o tójú mi rí nìyẹn o Shetland ó tán. ẹ ti ẹ mọ kankan kò sí ohun tuntun lábẹ́ ọ̀run. tuntun lélẹ̀ mi ò rí rí. ẹ̀yin ẹ̀rí èmi mélòó lèmi ti rí. kò yé mi o. ní kíni Mr. Ṣọlá nìkan lẹ́yìn ṣẹ́rí àwọn tó máa wá madam wá sínú ilé yìí wọ́n á lé 1 billion
mo dára ayé mi ti bàjẹ́. ó ti bá yín. nínú ilé náà. ti ń ta. bó lè mi wá ń wà ṣé ó ń dọ̀fẹ́ wọlé ni. ẹ̀yin ẹ dúró náà gbogbo iṣẹ́ tí madam máa ń ran yín suddenly kẹ lọ ra paper kẹ lọ fill gas kẹ lọ ra card kẹ lọ ṣẹlẹ̀ kẹ lọ ṣàwò ẹjọ́ kí lè kọ́ ràn yín fún. ṣé ọ̀rọ̀ mi ń ṣe ni. ṣé ní bẹ́ẹ̀ ṣe ń lọ lọ́wọ́ náà ń wọlé give and take. mo gọ̀ bẹ́ẹ̀ ni mo gọ̀ bẹ́ẹ̀ tí ẹ rí nǹkan kan. ọmọ tó ṣẹlẹ̀ kí ni. ìjọ kan mo lọ fill gas nígbà mo gbé madam dẹ̀ mi wò báyìí wọ́n ní kò kú wọ́n tún fún mi lówó kí n lọ fill mi wà. ẹ máa padà lọ fill ẹ ni ẹ gbọ́dọ̀ lọ fill. sọ àlejò ń bọ̀ nìyẹn. dídí ni o. kí ni ìṣẹ̀ṣẹ̀ wa ń ṣe báyìí torí Ọlọ́run ọba eléyìí tí madam ṣe yóò dákúdákúdákúdá. ẹ wo ṣe rí bí mi ṣe wà yìí gbogbo nǹkan tó ń gbé nù mí ibẹ̀ ló máa bá kú kò sí nǹkan tó kàn mí bí mo ṣe máa wọ̀ màá tún máa ṣe kí ni màá tún máa sáàfù wọn lóúnjẹ tó bá ti dé. èmi ò rí inú gbọ́dọ̀ sí èmi ò rí inú gbọ́dọ̀ sí. kí lè wá fẹ́ ṣe. màá sọ ọ̀gá ni. ẹ má bínú o tẹ bá wá sọ fún ọ̀gá kálẹ̀ máa sọ pé ó sọ fún yín. ẹbí wọn ló sọ fún mi. ṣé ẹ ya wèrè èmi mo sọ fún yín. ẹbí wọn sọ sí mi olódún tàbí ọsàn. Mr. Ali ẹ ti rí iṣẹ́ nílé epo àbí wọ́n máa sá. ṣé máa dá mi ni. èmi rí yín rí. o yìí ló sì mi ìdájọ́ sọ̀rọ̀ mi. èmi mọ̀ yín rí. ìsìnkú ìdájọ́ sọ yìí. ẹ sick. wà á dídá mi. ẹ wo ọ máa ẹ ṣọ́ra. bákan náà gbogbo ẹ̀yìn obìnrin ṣe ni wọ́n máa dídá mi tàjọ́ sọ sí i tí mi àjẹjọ́. ṣẹ́ẹ̀sì. ẹni dalẹ̀ abalẹ̀ lò ó dalẹ̀. mo ti gbọ́. kojú máa yẹ jù kóhùn máa yẹ o kóhùn máa yẹ o dalẹ̀. kí ni nǹkan tẹ̀ wọ́n. kẹsí ìfẹ́. máa kọjú mi sórun alẹ́ dalẹ̀. kó kẹ̀tẹ́ ẹ̀ fún mi pé ó fi mo bá yẹn fẹ́ láyé kàn wá sẹ́ẹ̀kan ó ti tán màá kàn kù síbẹ̀ ní pé ayé mi ta lẹ́yìn. bíkúlẹ̀ ò pa ní tòkè ò lè pa ní. Yes ma. Mr. Ali. ẹ pẹ̀lẹ́ ma. ṣé wàá okay. mo fẹ́ rí ìpín kankan ni. ṣé o sì ma. kò sí problem ẹ ní sùn rẹ relax. But mo fẹ́ béèrè question kan lọ́wọ́ yín mi mọ̀ bóyá ẹ ní passport. mi ò ní mọ́ méjèèjì tó kù tí mo ní òun náà ni mo lè mọ̀ fọ́ọ̀mù nígbà tí mo fẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́ yẹn. Mr. Ali passport yẹn kọ́ ni mo ń sọ international passport ni mo ń béèrè lọ́wọ́ pé ṣe é ní. mi ò lè ní dájú wa parẹ́ kí mo fẹ́ fi ṣe. kí ló dé náà wọ́n yín pin náà o. ó ń gẹ ọyún ṣe kí n rò pé madam kí mo fẹ́ fi international passport ṣe. ó dẹ̀ dùn mí ṣá ó dùn mí go because wọ́n wò pé bí akínwó àti ìjọ ṣeré lọ Dubai ní ending ni tí wọ́n mi ṣe ń béèrè pé bí ẹni kí n lè fi fisa sórí ẹ̀ straight. ẹ má bínú wa ẹ fẹ́ mú mi lọ Dubai. ẹ nà ó kí ni big deal inú ẹ bẹ́ẹ̀ ṣe wà yìí mo lè mú yín lọ sí London ẹ lè lọ sí America ẹ lè lọ sí Canada kò síbi tẹ́lẹ̀ lọ bẹ́ẹ̀ ṣe wà yìí. géètì mo wà wá. kò ní kókó ṣe ṣe bí yóò ní ẹ wo bẹ́ẹ̀ ṣe wà yìí tí ẹ bá dress tó ń sìn ẹ rí bẹ́ẹ̀ ṣe máa rí ẹ̀yin kò máa wò bó ṣe yín gangan lélẹ́yìn ni. but ẹ má worry màá wà kó tó máa ṣe sí lórí bí i next time ṣe gbọ́. ẹ ti rí èsì òkú mi. àbí ẹ wá ẹ gbà mo lọ sí tree kan mo lè kàn lọ jẹun ni mo rò pé ìgbà tí mo ń bọ̀ kí n báyìí náà ra nǹkan bọ̀ as a gate man tó náà sí bẹ́ẹ̀ ni ó ń gbọ́dọ̀ mo ṣe láti ní fresh ni ẹ mú inú ẹ̀kẹ́ jẹ́ lójú mi nígbà tí ẹ appreciate nǹkan tí mo ṣe fún yín nìyẹn náà ẹ jẹ́ ń bẹ̀ náà o mo há madam. ẹmu kẹ jẹ́ ó fresh bẹ́ẹ̀ fáwọn mi mo rà náà fáwọn mi mo lọ rà. ẹ̀yin lẹ ní that's very good kò tọ́pẹ́ wọ́n ṣe ó dáa kò tó ìbò ṣe rà ń bẹ̀. èmi náà máa ń jẹ ní ẹni ìṣèpá bí oṣù wa máa ń lọ dé. ṣé pé máa ń jẹ that's good ó dára wà náà ó dáa ẹ wá Mr. Leo ẹ jọ̀ọ́ mo fẹ́ kẹ́ bá mi parí òwe kan tó sọ pé ikú kò kì í jẹ oúnjẹ. ikú ìjẹun ẹni kò pa ni. ẹ ṣe mo ṣáà kó wí àwọn àgbàlagbà ní òye mo ṣe máa fún tiẹ̀ tó túmọ̀ sí pé oúnjẹ mi lẹ ti ń jẹ bẹ́ẹ̀ ni ẹ ti jẹ ẹ túbọ̀ gbé mi dáadáa ṣóye yín sìn ẹ má lanu lẹ̀ panudé ẹ wo bí ṣé mo pẹ́ tí jẹ́jẹ́ mi sìn wọ́n dẹ̀ sọ wípé ó ní nǹkan tí ojú àgbàlagbà rí tó ju wọn fi jì òun lẹ ti rí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ nínú ilé yìí o ẹ ti rí dáadáa tó túmọ̀ sí wípé ẹ̀yin ni ikú oúnjẹ mi lẹ́dẹ̀ ń jẹ ikú ò gbọdọ̀ pa mí o gbogbo tẹ́ bá rí inú ilé pátápátá tí n bá gbọ́ ní anywhere àbúkọ̀ link síta lásán Mr. Lee nǹkan tí màá ṣe fún yẹn ní láìkẹ́ ẹ mọ̀ mí dábẹ́ mọ̀ nǹkan tí mo lè ṣe o ṣé mọ̀ nǹkan tí mo lè ṣe so á dáa kẹ́nu yín ṣe báyìí ìwo lẹ́nu àwọn òwò ẹ jẹ́ kẹ́nu yín wo dáadáa ni ọ̀rọ̀ mi ò ju ẹ lọ ṣe ti gbọ́ ẹ jẹ́ dáadáa ẹ mẹ́sàn-án kẹ́ ẹ jẹ́ tán. má jẹ́
Ó dàbọ̀. Ayé mi o. Ẹni dalẹ̀ abalẹ̀ lọ. Ó dalẹ̀. Tójú máa yẹ jù. Ọlọ́run máa tóbi lọ́ba. So ibi tí wọ́n mú afọ́jú gbà lọ́jọ́ sí ibẹ̀ náà ló tún wá máwọn náà gbà. Ibẹ̀ ni o díà ibẹ̀ ni o sórí ìgbà tí mo rí báyìí ẹ̀kọ́ ló ń bà mí mo wá rántí wípé òótọ́ lọ̀rọ̀ Yorùbá tí wọ́n sọ wípé ẹ̀tẹ́ ni ọ̀rọ̀ Ọlọ́run ọba ó tẹ́rìbù díẹ̀ ó lágbára tó pọ̀ gan àmọ́ àdúrà tá a máa gbà náà ni wípé kọ́lọ́run jọ̀ọ́ kó ṣàánú fún wa gbogbo ibi tí a ti wọ mọ́tò dé tá a ti ṣe fàájì dé kọ́lọ́run jọ̀ọ́ má jẹ́ ká fẹsẹ̀ rìn lọ síbẹ̀ àmín o àmín o àmín ẹ̀ pọ̀ o nítorí wípé gbogbo ibi tí Tọ̀mí wá ti fi ẹsẹ̀ rìn kọjá pẹ̀lú ojú ẹ̀ tó fi ríran ṣé o mọ̀ wípé ibẹ̀ ní ìsìn ni wọ́n wá ń fà ní tẹ̀ẹ̀tẹ́ nígbà tó ojú ẹ̀ fọ́ tó ń fà kọjá kò dáa tó rárá kò dáa tó rárá Ọlọ́run jẹ́ ká rí ìwé lágbára Ọlọ́run bá wẹ́ adẹ́tún máa Tóyìn baby Yes dear. Báwo? Kí ló fẹ́ ni ẹ? Mo ń tied up ní room by me. Are you talking to someone? Mo ń gbóhùn ẹ. No, it's only me. Mo kàn sáré try láti tied up mi. Ìlọ ṣe mọ̀ pé pẹ̀lẹ́. O ṣe mama, but why are you so selfish and inconsiderate? No, baby. No. Mo sọ fún ẹ láti àná. Pípé àwọn text kan wọ́n náà wọlé sórí phone mi and you should help me reply those text messages. No, Dele, kò ṣe pé mi fẹ́ bẹ́ẹ̀ ṣe é. Mo fẹ́ tidy up bíbá ìtàn kí wọ́n wá sókè kí wọ́n bẹ̀rẹ̀ ṣàwọn nǹkan yẹn. Ó yẹ kó mọ̀ pé mi tètè ń jí náà. Tí mo fẹ́ jí very early, ó yẹ kó ti mọ̀ pé nǹkan kan ń ṣẹlẹ̀ ni. Mo dẹ̀ fẹ́ káwọn àlejò dé kí wọ́n á rí kó gbé bá ìdọ̀tí. Kò ní make sense now. Baby, it's okay. Why is this happening to me? Why do I need to depend on you for everything? It's okay now. Why is this happening to me? What have I done to deserve this? Stop saying this. God, what have I done to deserve this punishment from you? God! Take it easy. God! Take it easy. God! Why? Why? Take it easy. Why? You are still on the I'm here, it's okay. Just relax. You know what? She's going to tell me, Mama, I'm mo tún fẹ́ kí bẹ́ẹ̀ ṣe now. Mo fẹ́ tied up bí báyìí ní ìsìn. Ó jẹ́ pé kíní. Mo máa jẹ́ kí èèyàn máa kí always. You don't need this now. Mo ò láìkí gbogbo bó ṣe ń ṣe yìí. Mi ò láìkí gbogbo bó ṣe ń ṣe yìí rárá. Ṣóde rí obìnrin tó bá ń yan àlè mọ́kọ ẹ̀. Orí burúkú ló máa ń jẹ́ tiwọn. Bẹ́ẹ̀ ni, obìnrin tó bá ń yan àlè mọ́kọ ẹ̀, àwọn ọmọ wọn ò kí ń ṣoríire. Bíbélì fìdí ẹ̀ múlẹ̀, ó dẹ̀ pé wọn régan. Tó bá rí, ègún ńlá báyìí ló wà lórí wọn. Kí ló dé gangan lóye Túndé? I don't understand you. Jọ kí ló fẹ́ wọ̀ngàn, ṣé o fẹ́ bá mi sọ̀rọ̀ ni o fẹ́ ṣépè fún mi? Kí ló tó wọ́n jòkó èmi ṣé èmi nìkan náà mo ní adúrú kan tó ń sọ yìí? Wáyì. Mi ò ṣépè lé ẹ lórí. Òótọ́ ọ̀rọ̀ ni mò ń bẹ́ẹ̀ sọ. Òótọ́ ọ̀rọ̀ ló ń ṣe ìpínlẹ̀ lára ẹ̀ lè fún mi. Mo ń sọ gbogbo ilé ìtorí mo nífẹ̀ẹ́ ni. Èmi ò kì í ṣèkan nínú àwọn ọ̀rẹ́ wa tó máa ń tàn ẹ̀yìn rìn. Tó máa ń ṣe máa jó lọ mò ń wẹ̀ yẹn. Àjẹgbodò ni wọ́n.
wọ́n ń gbé ní kúnra ni ìwọ náà wò báwo lèèyàn ṣe máa advice ọ̀rẹ́ kó máa yan àlè ṣé nǹkan gidi ni ṣó ṣe gbọ́ ṣó lè ṣe kí gbogbo èèyàn rí ẹ it's not good bí ọkọ ẹ yìí ó mọ̀ pé kò ríran tó bá fún ní nǹkan tí ò dáa jẹ tó fún ní nǹkan ìdọ̀tí jẹ á jẹ time tó níde jù gangan leléyìí lóòótọ́ ẹ ti jọ enjoy ara yín nígbà tí everything wà okay but right now máa yóò ríran náà ìwọ náà fi rẹ sípò wọn time tó níde jù ní mi láì bó ṣe ń ṣe yìí. wo bí Yétúndé ṣé ọ̀rọ̀ tó ń bá mi sọ ń sìn mi ò ní kò dáa àmọ́ nǹkan táwọn ọ̀rẹ́ mi náà ń sọ fún mi ìmọ̀ mi pa àwọn ọ̀rẹ́ wa tó kù táwọn náà ń sọ kó ṣe pé àwọn náà ń ṣe nǹkan tí ò dáa bó ìdùnnú mi náà làwọn náà ń wà wò ó ṣé kí n má tọ̀ ẹ́ ṣé ilé tí mo wà yìí mi ò rí dùnnú bẹ́ẹ̀ ìbànújẹ́ ni gbogbo ìgbà báyìí tí máa ti fi ojú mi rí ọkọ mi ìbànújẹ́ ló ń jẹ́ fún mi ṣé o wá sọ fún mi pé àwọn tó ń dùn mí nínú tí wọ́n múnú mi dùn tí wọ́n jẹ́ kí inú mi bàjẹ́ òun sọ pé kí n fi wọ́n sílẹ̀ ẹ̀sìn kí n máa jókòó sínú ìbànújẹ́ mi ò lè possible mi ò lè cope. take it easy mo lè understand ẹ kì í ṣe nǹkan tí mò ń try láti bẹ ẹ sọ nìyẹn. kí wàá ló ń sọ. mo kàn ń sọ fún ẹ pé kíní yìí ò dáa kò lórúkọ méjì ṣórí àwọn tó sọ pé àwọn náà ń dùn ẹ nínú abánidání wọn ò ní bá mi dédé sórí obìnrin tó bá ń yàlè tí kò bá pa ọkọ ẹ̀ á parẹ́ ẹ̀ mi ò lè fẹ́ kó parẹ́ ẹ̀ rẹ̀. tó fẹ́ bá ṣépè fún mi ègé tó ti bẹ̀rẹ̀ pé ó ti ń ṣépè àwọn sọ nǹkan mi tó ti ń sọ nǹkan mi ìsìn. mi ti ṣe pé mo kàn ń sọ nǹkan tó lè já sí ni. ó dá mo ti gbọ́ màá ṣe nǹkan tó fẹ́ kí n ṣe ni àbí kí n change kí n máa tọ́jú ọkọ mi kí n máa wulẹ̀ máa tẹ̀lé àwọn èèyàn kiri mọ́ kí n máa mójútó ọkọ mi lé kí n máa tọ́jú ọkọ mi rà ẹ́ àbí kí n máa jókòó tí lèmi àti ẹ̀ nìkan ká máa ríra wá nulẹ̀ àbí mo ti gbọ́ sórí tó bá ti délé bá mi kí ọkọ ẹ̀ tẹ́kùn tó bá lọ ṣùgbọ́n màá máa rí ẹ létà. tójú bá yẹ jù ohun máa yẹ o. You play me like Ronaldo, oh na na na. Baby, why oh? You play me like Ronaldo, oh na na na. You the one oh, you make me scream on the God, oh na na na. I go not you like Ronaldo, oh na na na. Hi guys. Hi baby. My baby, baby, you play now. Sorry, besides she 1 or 2 things, you know. Cynthia. 1 or 2 things. Ẹ máa mọ̀ pé authentic ọmọ Africa. Ẹni máa lè ṣe. Ẹ pẹ̀lẹ́, àwọn ẹni ńlá. Kí ló dé náà? Kí ló fa ogun ewu? Uncle, ẹ jọ̀ọ́, ṣé virgin ni ló ṣẹlẹ̀? Not really. Ó tíkù ni bó ṣe wọ́n sọ̀rọ̀. Ẹ jẹ́ kọ́mọ mi ṣeré fún yín losing up. Ẹ ṣe. Lálẹ́ yìí till day break ni. Yes. Ìrọ̀lẹ́ àwọn bọ́ sí mọ̀ tẹ́lẹ̀. Àtọ́lá àwọn bá ṣe wá lóru. Bẹ́ẹ̀ni. Àwọn apáyín sórí bẹ́ẹ̀dì. Jẹ́ kó mọ̀ ọmọ mi ti gbé iṣẹ́ wá. Ó ga jù. Ọmọ mi ọ̀dọ̀ wo ọmọ bó ṣe máa ń bà. Ó ṣe é jà rẹ̀. Kíkọ́ náà ìtura káfíń tó lé mi. Ó máa túra kájà rẹ̀. No, I need to be factual with you guys. This is not life. China is saying it. This is not life. What kind of nonsense is this? For heaven's sake, I'm married. You are married, is married. Can we go nonsense now? What's the meaning of all this? Look at married. Àgùdọ̀ ṣayé máa. Ṣó papọ̀ mọ́ra wọn, ṣó disturb ara wọn. Ilé ọ̀tọ̀ ìta ọ̀tọ̀. Kí ló ṣẹlẹ̀? Ṣé o gbé obìnrin lọ báyàwó mi lè? I kept wondering. Èmi nìkan mo lórí ìpínlẹ̀ Amẹ́ríkà. So this is irresponsible. So you come and look at marry or what? Wo gbẹ́nu ẹ sọ́hún jáde. Gbẹ́nu ẹ sọ́hún. Èmi náà ti ń ra attitude rẹ̀ náà. Mo ti rántí ẹ mo ṣe ní káwọn ọmọ ẹ kúrò níbí because ó máa embarrass wa ni. Kí ni gbogbo èyí tó ń sọ yìí? Tí ẹ dúró náà máa bẹ̀rẹ̀. Ṣé nígbà tó ti kúrò lẹ́sìn ṣọmọ tó tíyàwó ẹ̀ bá? No. Máa gbẹ̀nu lọ́bìnrin at all. I can stake my life. Ìyàwó mi lè cheat on me. Kò possible. Èmi àti ẹ̀láwọn tó tàjọ dì sí náà kò lè cheat on me. Just forget it. My wife.
ọ̀gá ẹ jọ̀wọ́ mo fẹ́ fi Ọlọ́run wá bẹ̀ you are so kind and nice to me ṣiṣẹ́ rí kọ̀ọ̀ṣọ́ tẹ wá yìí ara mi ò gbà á ẹ wo ibẹ̀ mo jókòó sí látẹ̀kọ́ tí mò ń wò yìí ara mi tiẹ̀ mọ̀ kó ti bọ́ sí pẹ́ǹkì ṣé rí tí ẹkún bá pẹ́ dalẹ́ kan ayọ̀ ń bọ̀ lówùúrọ̀ èmi ní assurance wípé nígbà tí ìṣe pé wọ́n bí yín mọ́ ojú yín máa padà ríran máa là ṣùgbọ́n nígbà tẹ́ bá ti fúnra yín ní hypertension kó tó di pójú yẹn là at the end of the day ní gbádùn ara yín mọ́ ọ̀gá I beg you in the name of God mo fọlọ́run ọba bẹ́ẹ̀ ẹ gbàgbé ẹ máa dunnú pé lágbára Ọlọ́run ọba ìṣòro tí wọn kò bí mi mọ́ gbogbo ìṣòro tí wọn kò bí mọ́ mi lórúkọ Jésù mo gbà ládùúrà wípé báyìí kọ́ ni yóò máa rí lọ. ṣe wọ́n sàn. The agony of a denied believer. Bẹ́ẹ̀ jù tẹ́mi lọ sà. Ó mà sin Ọlọ́run. Okay. I loved people. I give to the poor. Including me, sir. I help the blind. Excuse sir. Ṣé ẹ mọ̀ Job sir? Ṣé ẹ mọ̀ Job? Bẹ́ẹ̀ àti ẹ mọ̀ Job ẹgbẹ́ ọ̀rọ̀ Job rí. Ẹ gbogbo tó ṣẹlẹ̀ sí Job nínú Báíbù láyé yìí. Kò torí ẹ̀ṣẹ̀ Ọlọ́run. My name is not Job. Yes sir. Don't give me that Job thing. Yeah, thank you sir. I am not Job. Yes sir. Tọ̀míwá lorúkọ mi. Ọ̀gá ẹ rántí pé ẹ ṣì wà láàyè. Kí ni àǹfààní ilé látakọ́? Owó ta ní. I can't even see anything. Ọ̀gá tẹ́lẹ̀ bá wà ìrètí bẹ́ẹ̀ ọ̀gá please ẹ jẹ́ ká wọlé sir. Ẹ jẹ́ ká wọlé ọ̀gá. Thank you sir. Don't touch me. I'm not sir. Don't. I don't need anybody's help. Just go. I don't need anybody's help. Ọ̀gá mo ti lọ sir. I can help myself. I'm a man. I'm a strong man. I can help myself. I don't need anybody's help. Even if you don't help me anymore. Sir. I hate being pity. Never pity me more, kilo day. Pity, come on, call me, come sir. Never pity me more. Don't show me the way. Okay, sir. Ṣé ká gbà pé pọ́blẹ́mù ṣe kọ́kà máa kanra ni àbí mo ṣáà ti mọ nǹkan tó fọ́ lójú. Anyway gbogbo bó kẹ́ gbá mi létí mi ò ní jẹ́ kó dùn mí mo mọ̀ wípé kọ́ọ̀tù tẹ̀ wà mí kọ́lọ́dẹ̀ gba ojú yẹn kí n dẹ̀ kó fún ọ báyìí kò ṣeé ṣe. Pity, don't pity my way. Ẹ kú jókòó. Sista Tóyìn. Dádì tèmi. Ẹ̀lẹ́. Ẹ ra sà. Ẹ kú jẹ́ mẹ́ta. Ìjọkùn pẹ̀lú. Dádì wa ń kọ́. Ó wà. Àdúpẹ́ lọ́dọ̀ Ó ń Ọlọ́run. sùn lókè. Ọlọ́run ṣe. Irọ́ ni o. Bọ́wọ́ sọ fún mi pé àlejò ńlá ni mo fẹ́ gbà lé nínú àwọn. Kò kí n ṣẹ̀bi èmi náà. Ẹ̀yìn gbà tó jẹ́ pé upper Sunday àárín kẹ wá sí church. Last Sunday náà tá ṣe parí tún wá sí church. Ìyẹn lèmi àti ọkọ mi ṣe wá wò pé ká gbìyànjú láti wá rí yín. Pé táwọn bá ṣe tán níbi iṣẹ́ lénìí wọ́n kàn wá gbé mi ní ṣọ́ọ̀bù àlè wá rí yín pé kí ló dé tá a rí yín church. Bẹ́ẹ̀ ni. Ọ̀rẹ́ mi tí bá ní kò sí irọ́ ni mo pa. Ọlọ́run ṣe ẹ̀yin náà notice nǹkan tó ṣẹlẹ̀ sí wa last time tá a wá sí church tí ọkọ mi fẹ́ lọ dá ìdámẹ́wàá níwájú tó fi kọlu arúgbó kan. Ṣé mo gbogbo àwọn èèyàn dojú bò ń jọ ẹ ojú ń tì mí gan. Ṣé mo àtìgbà mo ti wò pé irú embarrassment wò lélẹ̀ pé bóyá for now tàbí máa rí solution sí ojú yẹn bí a ká ṣe jókòó níná ká ṣe fi church sílẹ̀ ìjọba la ṣe wá ìdí ẹ̀ nìyẹn sà. Sista Tóyìn ìrònú yín yẹn ó kù díẹ̀ káàtó. Ẹ ronú bí ẹlẹ́ran ara tí ẹ ronú bí ẹni tí ẹ̀mí mímọ́ wà lára ẹ̀. Lóòótọ́ kò sí bí èèyàn ṣe fẹ́ rìn tí orí ò ní mì. Ìṣòro lè wà fún ẹ̀dá ṣùgbọ́n àsìkò téèyàn bá ní ìṣòro yẹn ló yẹ kó túbọ̀ máa
tẹra mọ́ láti máa sin Ọlọ́run bí èèyàn bá ń sin Ọlọ́run continuously lásìkò tó ní ìṣòro Ọlọ́run fúnra rẹ̀ wá wò wípé òun ṣetán láti ṣẹ́ ogun yẹn fún un kò ṣe rí gbogbo ohun tó ṣẹlẹ̀ yìí kò sí ohun tó máa ṣẹlẹ̀ tọ́lọ́run ò ní mọ̀ nípa ẹ̀ kò yẹ kẹ́ wá torí ìyẹn kẹ́ wá sọ wípé ẹ ò ní wá sí chọ́ọ̀chì mọ́ ìyẹn ò dáa tó tẹ́ bá ń lọ sí ilé Ọlọ́run ẹ máa gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run ẹ máa mọ ohun tó yẹ kẹ́ ṣe lásìkò àtèyí tí ò yẹ kẹ́ ṣe lásìkò kẹ́ súnmọ́ Ọlọ́run ló dáa bí èèyàn bá súnmọ́ Ọlọ́run gbogbo ohun tó bá ń fẹ́ lọ́dọ̀ Ọlọ́run Ọlọ́run á ṣe é fún un àmọ́ tí èèyàn bá ń jìnnà sọ Ọlọ́run gbogbo ohun tó yẹ kéèyàn ó rí látọ̀dọ̀ Ọlọ́run ó ṣeé ṣe kó má rí. ẹ wọ dáàdi tèmi ọ̀rọ̀ yín yé mi àmọ́ ẹ jẹ́ kí tèmi náà yé yín for now ẹ jẹ́ ká stop ọ̀rọ̀ church yẹn ẹ jọ tèmi yé mi. sista Tóyìn mi ò láì wo nǹkan tó ń ṣẹlẹ̀. ọ̀rẹ́ mi ó ṣe máa lóun ní wá sí church orí bíbẹ́ kó lóògùn orí fífọ́ náà so kó wá gbé wọn sókè nsìn kó má wá sí church mọ́ ṣé yẹn ni solution sí gbogbo nǹkan tó wà lẹ̀ ṣé wò ó mọ̀ pé tí ìṣòro bá wà ìgbà yẹn gan ló yẹ kéèyàn súnmọ́ Ọlọ́run jù kó lóun lè tètè dáyàn lóhùn. wo mo ń pa láṣẹ ni mi ò dá lábàá láti next Sunday mo fẹ́ máa rí wọn ní church àbí kí lẹ́nu. bó ṣe rí nìyẹn bó dẹ̀ ṣe yẹ kó rí náà nìyẹn. ẹ ṣé gan mo dúpẹ́ lọ́wọ́ yín pàápàá jùlọ dáàdi tèmi ẹ ṣé mo really appreciate Ọlọ́run á nífẹ̀ẹ́ ìdílé tí yín náà Ọlọ́run dẹ̀ nígbàgbé yín ẹ má worry nǹkan tẹ̀sán yẹn màá wò nǹkan tá a máa ṣe sí everything ma change. ẹ ṣé gan ni sà ẹ jẹ́ kí n ṣe yín lálejò kí lẹ fẹ́ mu kí lẹ fẹ́ jẹ. àwa ní agbódò lójú sí àwọn olùkọ́ tó ṣe wà ńlá. no láti tẹ̀sán. When I'm in the dark, Nico, I'm tired. I'm fed up. I'm exhausted. Do you know that Shola comes to my house every blessed day? Láti wá bá ìyàwó mi láṣepọ̀. Ìwọ ló mọ̀ ojú mi ò fọ́. I'm seeing a lot. I can't get it anymore. See, if you don't do something, is that like hypertension pa mí or kí n pa yín? No. Kò tó ìnira ti bẹ̀rẹ̀ tán wá just nísòro. Ṣètò yẹn sì pé point àwa yìí náà ó ti ná abẹ́ ó ti mú lọ́wọ́ ọwọ́ nìyẹn. So what you're going to do is this. Ṣọlá máa wá almost every day, right? Now that other guy, Kúnlé, fantastic. Wàá jí fóònù ìyàwó ẹ̀ mú. You understand? Tó bá ti rí pé Ṣọlá wà rán sáré test ẹ̀ pé kó máa bọ̀ nígbà tó yẹ pé ìyàwó ẹ̀ ló ti miss ẹ̀ pé kó máa bọ̀. Ṣùgbọ́n káwọn méjì ló máa wà lé at the same time. The moment tó bá yí dé báyìí ní fóònù kò pè ya ìyàwó ẹ̀. Gbogbo àwọn ẹbí ìyàwó ẹ̀ sọ pé ó ní very good surprise fún wọn. You have to say it as a matter of urgency. Kí gbogbo wọn wá and I will join you. Àkàrà wa tún sípò gbogbo láti record pàápàá àwa fi hàn wọn. Yes, that is it. At that point, you can take your decision. My dear. Tóyìn. My dear. Pẹ̀lẹ́ ọkọ mi. Báwo ni? Wọ́n ti ń pè ẹ́ láti ìpín. Ẹ jẹ́ mi bọ̀ wá jókòó náà. Mo sáré ṣe nǹkan bí báyìí ni. Inú jẹ́ nǹkan ẹ̀pọ̀ ẹ̀ jókòó báyìí. Pẹ̀lẹ́. Lẹ́sọ̀ ti gbọ́. Báwo ni kí ló fẹ́? I just need a glass of juice, but that aside, my PA called me from the office. So ó béèrè fún file kan. Lára àwọn files tí mo kó jọ, wàá rí kan tí mo title ní discreet and very urgent. Ṣó ń gbọ́ mi? Yes, Dafi, mo wà pẹ̀lú ẹ̀. Discreet and very urgent. So you just check it. I don't know where it is, so just check for the file and bring it for me. Tóyìn, ṣó gbọ́ mi ni? My dear, mo ń dé lóhùn. Get up and get the file for me now. Okay, mo ti ń lọ. It's very urgent.
kí ló ń kí wọn pẹ̀lẹ́ fún sọ fún mi kí ló ń kí pẹ̀lẹ́ fún o ní problem ṣá ṣé ó ṣubú níbi tó jókòó sí àbí kọ̀kọ́ ṣe tó bí kẹ́ pẹ̀lẹ́ kọjá lọ́wọ́ kọ́tà lọ́jà lẹ́kọ̀ọ́ kọ́ kẹ́ pa kọjá fúnra mú nǹkan lókè nítorí òjò. ó dẹ̀ fi bí n pé lẹ́nà. wálé tí wọ́n máa gbò kiri ní kọjá lọ síbẹ̀ yẹn. mo ń bọ̀ darling mo ń bọ̀. Okay, all right, baby. I love you so much. I love you more. Bímpé. Sir, if anything, sir. What's the confusion about? Kí ló tó ń gbọ̀n? Did you take anything? Rárá o. So why you Jọ bá mi pè Mr. Ali. Okay, sir. I need to see you both. Okay. Ọ̀gá, ṣé ẹ feel all right? Ṣé mo complain for you? I'm okay. Kò sí nǹkan kan tó ṣe yín, sir. Will you just go and do what I... Mr. Ali abi. Sir? Is it not? I'm a bunch of illiterate. I'm not going to join. Àtúndé sir. Ọ̀gá, Mr. Ali ti wá. Okay, good. Yes sir. Ṣé mọ̀ pé ẹni tó bá ń ṣiṣẹ́ once in a while ó yẹ kó ní àsìkò ìsinmi. Bẹ́ẹ̀ni sir. Because even iṣẹ́ ìjọba wọ́n ń fún àwọn èèyàn ní leave wọ́n dẹ̀ ń fún èèyàn ní time off. So èmi fi pé you've worked so hard in this place and we can take some time off. No, it's just a matter of 2 or 3 days. Ọ̀gá ẹjọ́ tá a bá ṣe ìtorí Ọlọ́run abẹ́yìn ṣe ẹni bá ṣe wọ àwọn méjèèjì onídọ̀bálẹ̀ la wà èmi dọ̀bálẹ̀ òun kúnlẹ̀ ni. Bẹ́ẹ̀ni sá. Bẹ́ẹ̀ni sá òun kúnlẹ̀ mi dọ̀bálẹ̀ ni sá. Mo lè fọ́ lójú mi ò fọ́ nù òkè mo ti ń gbóhùn. Rárá o bàbá. Ṣé voice tèmi sá tí n bá wà lẹ̀ òkè ló máa ń lọ tí n bá wà lókè ìsàlẹ̀ ní voice mi máa ń lọ. Àti tèmi náà. It's very fantastic. What a pure contradiction. Ìyẹn nice, so nice gan. Ṣé wá rí ṣe anything for me? Ṣe mi. Mo yẹ sọ ṣé ń gbọ́ mi. Àwọn èyí gángan la gbọ́ o. Àgbọ̀ ìsà. Máa fún yín lówó. Ẹ má fi pé tẹ́ bá lọ. Mi ò ní fún yín lówó. I will still give you your salary. But Monday lẹ tún máa padà. Ẹ ṣe àìní gbà wà mú. Ẹ ṣé kò ṣe pé ẹ lè wà báyìí àbí kí ni? Mr. Ali. Sir. Tí Bímpé ò bá tiẹ̀ understand, ó yẹ kẹ́yìn understand. Bò tó ń bà mí. Right from the days of Arachia kan méjì lẹ́tí ń bá mi ṣiṣẹ́. Bẹ́ẹ̀ni sá. Kò sí nǹkan tó wà nílé ìtẹ́ ẹ̀mọ́ nípa ẹ̀. Ṣé mo parọ́ fún yín rí? Rárá. So you should understand. Ó ní nǹkan kan tẹ́ ẹ máa ń sọ tá a máa fi ń believe pé kò sí nǹkan kan náà. Okay, fine. On my honor. Ó ti tán. Ọ̀gá àtúndọ̀bálẹ̀ ni o. Àtúndọ̀bálẹ̀ mi. Ṣé pé ìdọ̀bálẹ̀ mi? Àdọ̀bálẹ̀ mi. Bọ̀ mo ń gbóhùn ẹsẹ̀ yìí. Ìdọ̀bálẹ̀ lọ́wọ́ àti ìdọ̀bálẹ̀ bẹ́ẹ̀ máa ń tẹ̀sẹ̀ mọ́lẹ̀ mi nígbà tí wọ́n ń church. Ìdọ̀bálẹ̀ yín yẹn lágbára. Okay, so owó tẹ máa lò fún time off yẹn. A máa fún yín later. Ṣé kí n tẹ̀lé kálọ̀ sà? Bẹ́ẹ̀ tẹ́ ṣe tẹ̀lé mi wọlé lánàá. Ẹ dẹ̀ ní pé Monday la máa resume sir. Monday. Ẹ ṣe sà. Okay. Ìwọ kì í ṣe pé wàá lọ sìn wàá lọ máa parọ́ pé mọ́mí ẹ sick o. Rárá sà. Ẹ take care sir. Ẹ take care. Kí ló tẹ́ ẹ tún ṣe fẹ́ kí ṣubú ni? Ta ló wà? Kí lẹ̀ ń ṣe? Inú kò sí. Ṣé ilẹ̀ ń ṣílẹ̀kùn fún mi tẹ́lẹ̀ ni? Ó yẹ ẹ tilẹ̀kùn yẹn padà. I don't need your help. You know you're my treasure. Àpẹ̀pọ̀nà àgbàdo ta. Remember Kò dà pé ọ̀fọ̀lọ́jú rárá. Ayé ọ̀gá mi. Èyí ṣe ń ṣe báyìí. Ní ìgbà wo la fẹ́ gbádùn ara wa? Àjọ ń gbádùn ara wa.
Tóyìn Bímpé ṣe ti dé ni Tóyìn, is that you? Are you there? Tóyìn. Tóyìn. Ṣé mo etí mi ti ń gbọ́ dọ́gbù ní ọwọ́? Hello? Is anybody home? Can't tell about me, Tracy. I don't know. Maybe it's not. Àwọn òdìdé wọ́n lè ti pọ̀ jù kí ni ìmọ̀ ó ṣe ń bá ọ̀rẹ́ sọ fún mi kí ni ọba fáyà jẹ́ kí ló bá wà ní kí ló gbé fún ẹ̀rọ fáyà. Fáyà náà ló wà lọ́wọ́ báyìí kí náà ilé ìgbọ̀n ṣe wá fáyà nínú àwọn. Yóò tún lè dàbí fáyà wọ̀ wá lọ ó dá jẹ́ tí kò ló dá lóhùn mọ́ tí mo dá lóhùn. Ayé òde ló kú dá jọ tí mo dá lóhùn. Kí ló wá ṣe ń bí? Bọ́ọ̀lù ṣe débi? Kí ló wá ṣe ń bí? Ẹ náà. So, nǹkan tó fẹ́ kójú mi rí rè tó fi text mi pé kí n máa wà bẹ́ẹ̀ ni. Text ẹ? Yes, èmi text ẹ. So, máa ń gbé ọkùnrin wá jà. Tóyìn, máa ń gbé ọkùnrin wá sínú ilé ní orí ọ̀rẹ́ mi wá. Bẹ́ẹ̀ obìnrin ni wọ́n. Pẹ̀lẹ́ bàbá mi. Ṣé kò sí nǹkan kan tó rẹ́rù bà mí nígbà tí mo gbọ́ ìpè ẹ̀ tó sọ pé ká yọjú sí ẹ kí ló ṣẹlẹ̀? Kò sí nǹkan wá. Ṣé o ṣú ọ̀pọ̀ kò sí nǹkan tó No, ṣẹlẹ̀? no problem. Àyà mi já nígbà tí mo. No, kò sí wọ́n ní mo fẹ́ surprise mi ni. Mo fẹ́ visit kó dẹ̀ tó rí. Sọ fún mi kí ló ń ṣẹlẹ̀ tó fi kí ló wá ṣe mí? Kí ni wá ṣe mí báyìí? Dúró ṣé ọjà níbí báyìí wọ́n wá rajà bí ni àbí wá raṣọ? Ṣé o wá raṣọ ni? Tóyìn sọ̀kọ̀ tó ṣẹlẹ̀ rẹ̀ wọ́n máa ń gbé ọkùnrin wá sínú ilé ibi tí ọ̀rẹ́ mi wà ó dájú ni o. Aláìṣẹ́ orí pé ìwọ gangan ni bàbá ńlá láì ní tìjú. Ìkànnì ẹ ọ̀rẹ́ ẹ ṣé ká pariwo kí wáyé gbọ́ kí ìwọ wá gbà wá gbà tìyàwó ọ̀rẹ́ mi báyìí. Kí ló ń mú ilé ta ló ń sọ fẹ́ fún wa bá sí ọ̀rẹ́ kí ló mọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ tó. Ó dà kí lè fẹ́ máa fún mi kí lè fẹ́ dùn. Ṣé ká mú nígbà kan kí náà fẹ́. Ó dà kẹ́ jù. Àwọn pápá ni wọ́n sì. Ọkọ mi ṣẹ̀ṣẹ̀ wá balẹ̀ àyà mi padà wá gbowó wá gbọmọ àyà mi jáde bíi ni. Bẹ́ẹ̀ ni ma. Baby Tóyìn. Yes baby. Olúwatóyìn. I'm coming. Àlejò tọ́tún ló bèrè mi. Àlọ́ tún bèrè mi. Lọ yọjú sí wọn bẹ́ẹ̀ ni kẹta ti dé. Nílé ọ̀rẹ́ wọn pàtìyàwó ọ̀rẹ́ ò ń báyàwó ẹ̀ lájọṣepọ̀ lórí bẹ́ẹ̀dẹ̀ mi ti ń bá sùn. Ọ̀dájú ni o tún sọ orí bẹ́ẹ̀dì tí wọ́n. Àwọn àlàyé dèzí fún ẹ. Someone is there to see you. Mama. Ó ga gan. Ìyàwó mi ń ṣe dáadáa o. In fact. Èmi ló fi yẹ jọ. Èyí náà ṣe máa ń ṣe dáadáa pẹ̀lú bàbá ẹ̀ nìyẹn. Bẹ́ẹ̀ ni ìfá ó tún jọ yín ó tún advance ẹ̀. Pé ìyẹn ni wọ́n máa àwọn àgbà fi máa sọ pé àjọjù àjọbú ó tún fi ìwà dáadáa yẹn ó tún fi ju tèmi lọ ni. Mo fi gbogbo ẹ̀ kọ́ ni pé nílé ọkọ èèyàn máa ń ṣe dáadáa ni. Ó ṣe dáadáa o. Ọkọ ìgbé náà jẹ ìbàlẹ̀. That's nothing. Pẹ̀lẹ́. Mami. Ọkọ ẹ ti ròyìn ẹ dáadáa fún wa. Ọkọ àbí bó bá mi ẹ̀ sọ fún pé mọ̀ mi. Ọkọ ẹ ló pè mí ó lóun fẹ́ surprise èmi àti ẹ ìgbà tẹ́mi débi ni mo mọ̀ pé wọ́n náà ò mọ̀ ń pa pé tó pè mí. Surprise. Ohun tó sọ fún mi nìyẹn. Bẹ́ẹ̀ni ìṣe. Ẹ ra mọ̀. Dr. Lekan. Yes, ma'am. Doctor. Ṣé dáadáa ni bàbá mi yóò lóye?
Mo ní kọ́. Mo mọ̀ pé tí máa meet doctor dáadáa. Ẹ̀gbọ́n mi ni omi ò kọ́ mo pé ń bọ̀ dárí ṣe. Kò ṣe kankan ọ̀rọ̀ ọkùnrin sọ́kùnrin ẹ̀yin ò wọ́rì tí àwọn obìnrin la máa sọ pé pè mí láti o pè mí láti. Please come have your seat now. Yes, ma'am. Everything is fine. No, you don't need to help me. Yeah. Okay. Ẹni dalẹ̀ abalẹ̀ lò ó dalẹ̀. Tójú máa yẹ jù kóhùn máa yẹ o kóhùn máa yẹ o dalẹ̀. Má kọjú bí sorun alẹ́ dalẹ̀. Tóyìn rẹ̀ Tóyìn tòde ò lè pani àìgbọ́fà láwọn òkè. Ọmọ yìí ti bá yé kẹ́. Wo ìyàwó rẹ ti ẹni gẹ́gẹ́ tèmi ni àti ẹ ti ń fọ́ra wa lẹ́nu kó tó má rìn rárá. Mo túṣẹ́ mi mú ni. Tó yẹ ẹ̀ Daisy bẹ́ẹ̀ kó wọ́kí sókè aláìní ti jù. Ṣé kí mo lè pa ẹ̀ sínú ilé? Ẹni tó fẹ́ pààyàn rè ìwọ fẹ́ pààyàn. Ó tún lẹ́nu. Kí ló tó ṣe ní ìtìjú ayé? Ó yẹ kó faṣọ ẹ̀ bojú ẹ̀ ni. Ìyàwó rẹ̀ ṣé o lè gbárù ẹ̀? Ṣáàlẹ̀ fi rí ẹ̀ lọ kí wọ́n gbà. Wọ́n àti ìyàwó rẹ̀ níbí báyìí. Ọ̀ṣun ọ̀pọ̀ láyà wọnú ilé ìwà ṣọmọ pé wọ́n ní ajá tó wọlé tọ́ ẹkùn. Ṣẹ́kùn tí ò ríran ó yẹ kó pa ẹ̀. Ẹkùn tẹ́mi wọlé wá bá ò ríran. Èmi ò mọ̀ pé ológun wà bí. Abẹ́ mi ló ń wò yìí. Èmi lológo. Ọmọ yìí ti bà mí lójú jẹ́ ẹ pa. Yé ọmọ mi ló ṣe tó tó yìí. Kí ló fa eléyìí sí? Kí ló fẹ́ kún sí? Àkútọ̀ sùn yẹn fẹ́ máa bí mi ní. You don't need to cry now. Ọlọ́run ti fi hàn ẹ́ now, so why are you crying? Ọmọ yìí sọ fún mi mo sọ mo gbẹ̀rí ẹ̀jẹ̀. Kọ̀ọ̀kan wà tó ń rú mi lójú o. Ṣé tọ̀mí wá ṣó ríran ni? Ṣé bójú ń dùn? Fọ́ lójú kò fi gbà kankan fọ́ lójú. After accident ẹ̀ tó wà lọ́sibítù mi. Má kọjú bí sorun alẹ́. Ilẹ̀kẹ̀ já sílẹ̀, ilẹ̀kẹ̀ já sóde. Ilẹ̀kẹ̀ má ṣe já sílẹ̀, ilẹ̀kẹ̀ má ṣe já sóde. Anyway. Nìkan ló máa já sí. You know too. Ẹni dalẹ̀. I love you more than you do. Ó ti padà accept. Oh baby. Yeah. Ẹ káàsán. Ẹ káàsán. Ẹ rántí mi wọn. Mi ò rántí o. Látọ̀dọ̀ àǹtí Bíọ́lá. 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 Yes, sir. Okay. Ó ti yé mi. Báwo ni? Àǹtí ẹ̀ ń kọ́? Okay. Tó bá ti délé bá mi kí pé mo ní kò máa kí n ṣùgbọ́n. Ó tẹ̀kẹ̀ báyìí. Darling, àbúrò ọ̀rẹ́ mi tipẹ́tipẹ́ ni. Okay. Ẹni dalẹ̀ abalẹ̀ lò ó dalẹ̀. Tójú máa yẹ jù kóhùn máa yẹ o kóhùn máa yẹ o dalẹ̀. Má kọjú bí sorun alẹ́. Baby, are you okay there? Dalẹ̀. Bí kùlẹ̀ ó pa ní tòde ò lè pa ní àìgbọ́fà
láwọn òkè bí kúlẹ̀ ó pa ní tòde ò lè pa ní. ó ń ṣe mí ó ń gbà mí wèrè pọ́nbélé lára ìtọ́ máa pè ara ilé ẹni tó máa ń láwọ̀ àmọ́dí ẹni dalẹ̀ abalẹ̀ lọ. ọ̀dàlẹ̀. ìgbà tí mo mú káàdì yẹn ṣe ni bọ̀bọ̀ yẹn kọ síbẹ̀ tó ní new number òun lélẹ̀ reason tó ń tiẹ̀ fi lè wá bá wa ni wípé mo wà pẹ̀lú ẹ̀ ìyẹn túmọ̀ sí wípé ká tó fẹ́ra wa di ìgbà tá à ń fẹ́ra wa ẹ̀ wọ́n ti ní nǹkan pọ̀. I don't understand. Mi ò believe pé Olúwa tó yìn mí ó lè ṣe irú nǹkan bẹ́ẹ̀ yẹn. Tọ́míwá, ó wà unfortunate pé obìnrin mi máa ń rí bẹ́ẹ̀, alright? Èmi ti mọ eléyìí tipẹ́. I know the kind of woman your wife is. Trust me, because it's my finger on. But mo kàn feel pé it make sense kó jẹ́ èmi ni màá dalí ẹrù. But I'm glad now that you can see it yourself. Alright? How will you look at something? ẹni dalẹ̀ abalẹ̀ lọ. ọ̀dàlẹ̀. tójú máa yẹ jù kóhùn máa yẹ o kóhùn máa yẹ o. ọ̀dàlẹ̀. máa kọjú mi sórun alẹ́. ọ̀dàlẹ̀. bíkúlẹ̀ ó pa ní tòde ò lè pa ní. àìgbọ́fà láwọn òkè bíkúlẹ̀ ó pa ní tòde ò lè pa ní. That's Ṣọlá ọ̀rẹ́ ó ń ṣe mí mi. ó ń gbà mí. Ṣọlá. lára ìtọ́ máa pè ara ilé ẹni ló máa mọ̀ lámòdì. Ìgbà wo lélẹ̀ ṣẹlẹ̀? Nígbà tí wọ́n wà lẹ́sẹ̀ kan ayé ẹsẹ̀ kan ọ̀hún. Look man, just take it easy. Mo kàn fẹ́ kó mọ̀ pé àárín ọ̀tá ló wà ní, alright? Àti Ṣọlá àti ìyàwó ẹ̀ wọn nífẹ̀ẹ́ dénúdénú wọn kì í ṣe èèyàn ọ̀dàlẹ̀ gidi ni wọn. You don't have a wife at all. But you see gbogbo èyí tá à ń sọ yìí ṣe wọ́n pé ò tí gbà mú báyìí ò tí gbà mú lọ́rùn ọ̀wọ́. So tó bá lọ alẹ́ ẹ̀jẹ̀ ẹ̀sìn àbí o accuse ẹ̀ o ní rí evidence o. But you didn't do well. Kí ni bá ti ṣe? Gẹ́gẹ́ bí ẹ̀gbọ́n tó jẹ́ sí mi. Ó yẹ kó ti pè mí immediately. You don't understand. This is not fair. No, ṣe ní níbi tí ìfẹ́ bá wà ọ̀rọ̀ ṣòro sọ ń bẹ̀. Ó ní mo sọ pé inú mi dùn pé wọ́n fún ẹ ló kọ́kọ́ rí. Ìyẹn gan ló fún mi ní gọ́ọ̀sì láti fi hàn ẹ́. Now I'm going to tell you what you're going to do. Alright? Kábàlì náà bẹ̀ dáadáa. Now ṣe mọ̀ pé mo sọ pé procedure tó máa ṣe for your voice to come back only affect anything. But lágbára Ọlọ́run I assure you pé kò ní affect at all. But we're going to pretend. Alright? I'm going to pretend pé ó affect your sight. It won't. Mo fẹ́ kó lè náà bẹ̀ dáadáa. So you pretend to be blind after the procedure. Wàá fi máa rí gbogbo nǹkan tó ṣe wọn pé tó bá wà blind ó máa fi pòun ti ní freedom yẹn unlimited. Now I'm going to give you a wristwatch. A wristwatch that can record things that are happening around you. Alright? So wristwatch here, of course, you can use it this way, you can use it, you can place it, or the Shiba might record everything that I feel for record. Ọmọ yìí sọ.
ó sọ lójú gbẹ̀dù ẹ̀ sọ́hùn èmi ò mọ̀ kọ́mọ yìí ti yọmọ lórí burúkú ó ti yọmọ lọ́dà àdá èmi ò mọ̀ ó fi mí ṣe ẹlẹ́yà lẹ́yìn tí mo ṣe bẹ̀ sọ má sùn mímí rárá ní o ṣe ní ẹ̀sìn ní iṣẹ́ ní yẹyẹ bàbá mi eléyìí pọ̀. ẹ wo mọ́ mi kí ni mo fẹ́ sọ ṣe mọ̀ pé èèyàn burúkú gbà òun tó yọ. ọmọ burúkú ni. ọmọ tá a gbọ́dọ̀ fi tọrọ ọmọ. láìláìlàlá o. aya téèyàn gbọ́dọ̀ fi bẹ̀bẹ̀ nílé ayé rẹ̀. orí tí ẹ tà tán ó ní kí òun máa bọ̀ wàràwàrà kó lọ pàtọ́ mẹ́rin ní. oníyọ̀ tí ẹ ta tiẹ̀ tán ṣe ló ń bẹ̀bẹ̀ pé òjò pé kó lọ pa tàwọn tí ò ti tà. ẹni burúkú ẹ̀dá tí ò ṣe é fi bẹ̀bẹ̀. ṣé wàá fẹ́ gbọ́ ó ti dá ilẹ̀ àwọn òòṣà tó di okùn ìfẹ́ mú ètò dùn mí jù ń bẹ̀ ó dalẹ̀ àjọ jẹ ó dalẹ̀ àjọ mú ó dà ó dalẹ̀ àjọ lò ó dà ó ó dalẹ̀ àjọ gbé ó wá tó dalẹ̀ àjọ náà gbogbo ẹ̀ ló dà. ó dalẹ̀ ohun tá a fojú rí tí mo fẹ́ tí mi gbọ́ yìí ó dalẹ̀. ọmọ yín ló dalẹ̀ yẹn. ó dà ó dalẹ̀. bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí méjì nínú àwọn àlè ẹ̀ wọ́n wà lókè. ọ̀tọ̀ ọgbà ọ̀sẹ̀ láì ọgbà ọ̀sẹ̀ bú ọgbà awọ̀wọ̀ ọgbà bíbù awọ̀wọ̀ bíbù awọ̀wọ̀ màá ń ṣẹlẹ̀ ọ̀gbà ni. lẹ́yìn ajáde bí láyà tó máa fi àpá. ẹ lè fara rẹ lọ ẹ lè fara rẹ lọ àbí ṣọlá ṣọ orí wọn ni ìgbà ṣọ ọ̀rẹ́ ó yẹ káde Mọ́mí ẹlẹ́nu mi rú. Ọlá ìtẹ̀ èèyàn ní àti mi, ìka ní àti mi. Ọmọ kan ṣe bọ́ọ̀sì. Mo ti kú. Orí ọkọ yín. ọmọ bó ṣe. Kódà. àwọn méjì wá ní wọ́n ní ọkọ ẹ̀. ẹ̀yin ìwọ máa yìí you again. Ọlọ́run kó ṣàdúrà pẹ̀lú àwọn ọmọ tá a fi lóde sí i mo ti ní kó múra tipẹ́tipẹ́ ó máa dọ́dọ̀ ẹ̀ sí ọ̀rẹ́ mi ó ti ń bọ̀ Tọ́lá ní ọ̀wá bóde ìmúra ìyàwó lòun mú torí mi ò ní okun ojú kì í ṣọkùnrin lòun wá lọ́mù ó fẹ́ lọ gba nǹkan fún mi ní ẹni tó máa gba nǹkan tó ti ń pè kí ló dé kí ló ṣẹlẹ̀ ṣé èsì kí ló dé abo rò pé òun kẹrù bọ̀ ní láti wá gbé. Mọ́mí bo ni mo fẹ́ lọ mi níbo mi tí mo fẹ́ lọ. ibi tó bá ní kọ́ lọ o ibi yóò ṣe ibi tó lè jókòó sí rárá kò sí àyè nínú ilé tèmi ìgbà tó ti lọ ni mo ti tilẹ̀kùn yàrá ẹ̀ níbo. ẹ mọ máa ṣí a máa ṣí sílẹ̀ a máa ṣí. ìwọ ló máa bá mi ṣí. ìwọ mo fẹ́ lọ tani mo ní yẹ́yìn nìkan kan ló kù fún mi ni kò sẹ́ni kankan. èmi nìkan níbo ló ti jẹ́ mi nìkan mo kù fún ẹ. Ṣọlá ńkọ́ Kúnlé ńkọ́ àwọn yẹn náà kù fún ẹ èmi wá sọ fún ẹ bí mo ṣe ń sọ yìí wípé èmi takú ò lè dúró nú ilé mi bí padà sọ́dọ̀ Ṣọlá àti Kúnlé kọ́ máa lọ bẹ́ẹ̀ ṣayé ẹ. jọ Ṣọlá wo ò fẹ́ mọ́ ni àbí kí ni wàhálà Ṣọlá wo ò fẹ́ mọ́ ni. gbogbo wèrè ni máa ṣe fún wọn tó bá láwọn ò fẹ́ mọ́ wọ́n máa fẹ́ wọ́n ní dẹ́kọ̀ bíbẹ̀ máa pín ariwo lè ní ẹ lórí máa bí ìṣeré kí ẹrù ẹ kọ kú ọ̀tẹ̀tẹ̀tẹ̀tẹ̀ ibi ẹ̀sẹ̀ bí tó lè jókòó ó lè gbọ́
ṣé nǹkan mú ẹ ṣé nǹkan ṣe ẹ ó jẹ́ jókòó ara tiẹ̀ bí wọn náà hùwà bó ṣe hùwà bí ẹni tí tádùn wò báyìí bí ṣe máa ṣe fún wọn náà nìyẹn ó yá. ẹni dalẹ̀ abalẹ̀ lọ. ó dalẹ̀. tójú máa yẹ jù kóhùn máa yẹ o kóhùn máa yẹ o. ó dalẹ̀. má kọjú mi sórun alẹ́. ó dalẹ̀. bíkúlẹ̀ ó pa ní tòde ò lè pa ní àìgbọ́fà láwọn òkè bíkúlẹ̀ ó pa ní tòde ò lè pa ní. ó ń ṣe mí ó ń gbà mí wèrè pọ́nbélé lára ìtọ́ máa pè ara ilé ẹni ló máa mọ̀ lámòdì àmòdì ẹni dalẹ̀ abalẹ̀ lọ.